نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run ọba alágbára, ọba aláàánú, ọba tí ó tún fún wa ní ìgbàláyè láti lè máa tẹ̀síwájú nínú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an Al-Karim. A bẹ̀ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo kó má ṣàì máa tọ́ ahọ́n wa sọ́nà, Àmín. kó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ birahmatihi ya arhamar rahimin. Ibi tí a bá tafsir wa dé lánàá, ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. Suratul Isra, àyà ẹlẹ́ẹ̀kẹjọ náà láti dúró. Àyà ẹlẹ́ẹ̀kẹsàn ó láti bẹ̀rẹ̀ tafsiru tòní insha Allah ta'ala. Àyà eléyìí tí a tú táa ti dúró lánàá, ó náà níbi tí Ọlọ́run ọba dẹ́dà tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn Banu Israel tọ́lọ́run ń ṣe àlàyé rẹ̀ fún wa. Àlàyé tí Ọlọ́run bá ń ṣe fún wa nípa àwọn Banu Israel yìí, Ọlọ́run fi ń rinlẹ̀ wípé wọ́n hùwà aláìmoore. Gbogbo ẹnikẹ́ni tó bá sì hùwà aláìmoore, ìdíyàjẹ tí Ọlọ́run bá máa ń ṣe fúnrúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀, ó náà ni wípé Ọlọ́run bá yóò gba oore lọ́wọ́ wọn, yóò sì jẹ wọ́n níyà. Ọlọ́run má jẹ ẹnìkọ̀ọ̀kan wa níyà. Àmín. Ọlọ́run bá fẹ́ kílé òye wa pé gbogbo tọ́lọ́run bá kọ sí ọ̀dọ̀ wa ní dáadáa àbí oore, ká lò ó láti fi ṣe tọ́lọ́run ni, ká lò ó láti fi gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, ká lò ó láti fi mọ rírì Ọlọ́run tó ṣoore náà. Àwọn Banu Israel, Ọlọ́run kẹ́ wọn púpọ̀, wọ́n lo ìkẹ́ Ọlọ́run yìí wọ́n fi kọ̀tọ̀ Ọlọ́run. Ìgbà tí Ọlọ́run bínú sí wọn, Ọlọ́run tún rán ẹ̀dá rẹ̀ nínú ẹ̀dá ọmọnìyàn kan jà wọn lógun. Wọ́n jà wọn lógun, wọ́n ṣe wọ́n níṣekúṣe, wọ́n pa wọ́n nípakúpa. Gbogbo nǹkan tí ń jẹ́ ààyè yìí, ààyè àpọ́nlé nínú ìlú wọn, wọ́n bàjẹ́. Al-Masjid al-Aqsa, wọ́n bàbẹ̀ jẹ́. Gbogbo tí ó yẹ kí ó ṣẹlẹ̀ nínú bẹ̀, ó ṣẹlẹ̀ mẹ́. Látara wípé wọ́n kọ̀tọ̀ Ọlọ́run, Ọlọ́run sì fìyà jẹ wọn. Àbí Allah subhanahu wa ta'ala, Ọlọ́run kó má bínú sí ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Al-munasaba, èyí tó ń bẹ láàrin áyà eléyìí tá kà lánàá àti áyà eléyìí tí a máa kà lónìí insha Allah ta'ala, ó náà ní pé ta bá wò dáadáa, a rí wípé àwọn Banu Israel, Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé nínú Al-Qur'an akẹ́ wọn, wọ́n ṣàìmóore. Gbogbo pàtọ́mọ̀ nìyẹn bá tún wá ń ṣe àìmóore lórí ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún, ìyà ní máa tẹ̀lé. In tó jẹ́ ká mọ̀ eléyìí, kò náà Al-Qur'an. Al-Qur'an yìí, áyàtàwà máa túlé ní Ọlọ́run bá wá ń sọ pàtàkì Al-Qur'an fún wa, ká lè mọ̀ bí Ọlọ́run bá ṣe parí iṣẹ́
sínú Al-Qur'ani tó níwé tó láti di atọ́kùn wa olùtọ́sọ́nà fún wa nínú àlámọ̀rí ayé wa táyé ò fi dáa ìwé tó yẹ ká máa gbọ́ ká máa kà ní gbogbo ìgbà tí ó jẹ́ sábàbí oríire fún wa tó bá dídọ́ gbọ́dọ̀ kìyàmá nítorí pé gbogbo orí pátá òun lọ́lọ́run bá ṣe àṣepé rẹ̀ sínú Al-Qur'an agbègbè yìí náà láti wọnú tafsir wa lẹ́ni Ọlọ́run bá ń sọ fún anú Al-Qur'an a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا Ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an a bẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba Allah ó náà ni Ar-Rahman nínú àwọn orúkọ Ọlọ́run tó rẹwà jùlọ ó náà ni Ar-Rahim gbogbo àwọn orúkọ Ọlọ́run ọba tá a fi bẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'ani yìí ó ní í ṣe pẹ̀lú kẹ́ ó ní í ṣe pẹ̀lú àánú Ọlọ́run ọba kó má ṣe kẹ́ gbogbo wa. Inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam. Ọlọ́run ọba ní inna hadha al-Qur'an Ọlọ́run ọba ní dájúdájú ìwé tí ń bẹ níwájú yín tẹ́ ń kà tí í ṣe Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ọba ní Ọlọ́run ọba ó làámọ́lẹ̀ nínú Al-Qur'an pé ń tá ń kà yìí orúkọ rẹ̀ ní Al-Qur'an ló fi jẹ́ pé lásìkò táwa wà yìí àwa máa ń ta àbí ká sọ wípé àtàhádí ìpèníjà ìbéèrè kí wọ́n mẹ́sàn wá lọ́wọ́ àwọn míì tábálá wọn ń sẹ́sìn táwọn sì níwèé lọ́wọ́ ẹnìká tọ́ka níwèé ọwọ́ wọn ibi tọ́lọ́run ti sọ wípé orúkọ tí wọ́n ń pèwé ìwọ̀n yẹn lórúkọ rẹ̀ ó máa jẹ́ ká tọ́ka síbẹ̀ kò sí àmọ́ Al-Qur'an Ọlọ́run bá pè ní Qur'an nínú Al-Qur'an láàyè tó pọ̀ pàápàá jùlọ súra tánkàì Suratul Isra nínú Al-Qur'an látòkè délẹ̀ súra tọ́lọ́run ti dákọ Al-Qur'an repeatedly ó pààrẹ ní nǹkan bí ọ̀nà 11 súra yìí ni kò tún súra míì nínú Al-Qur'an Ọlọ́run ọba ti sọ lásọ tún sọ tó tó bẹ́ẹ̀ Ọlọ́run ọba ní inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minina alladhina ya'maluna as-salihat anna lahum ajran kabira. إن هذا القرآن أفاوى الحافظ ابن كثير Ọlọ́run ọba kó bá wa kẹ́ wọn àmín wọ́n ní Ọlọ́run nínú àyà yìí yamdahu ta'ala kitabahu al-aziz alladhi anzalahu ala rasulihi Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ọba ó ń ní àbọ̀ ń sọ dáadáa àbúròyìn Al-Qur'an èyí tí Ọlọ́run bá sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kábà lè mọ rú ìwé Al-Qur'an jẹ́ ká lè mọ àpọ́nlé gíga títóbi tó ń bẹ fún Al-Qur'an torí pé tẹ́yìn tẹ́ ń ké àbẹ́yìn ta sọ kalẹ̀ fún bẹ́ẹ̀ bá mọ rírì ẹ̀ Ọlọ́run tó ní ọ̀rọ̀
ọlọ́run tó sọ kalẹ̀ ó mọ bó ṣe tó nínú àdánwò tó báyé nínú àdánwò tó bá àlè umma òun náà ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ iṣẹ́ gbogbo èèyàn ṣùgbọ́n àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan bẹ tí wọ́n ń kí Al-Qur'an wọn ò náà ní ẹ̀ wọn ò mọ bíwé náà ṣe tóbi tó ju pé ká fi ṣàdúà lọ bàjẹ́ ṣàdúà ẹlòmí ò mọ̀ tí ń jẹ́ Qur'an ju pé àdúà lọ ẹ wá ka Qur'an fún wa apẹran fún yí Al-Qur'an ọlọ́run ọba kún ilé jù bẹ́ẹ̀ ìtàl Qur'an kó sínú nínú àwọn ìtọ́sọ́nà nínú àwọn ìmọ̀nà nínú àwọn tá lè fi ṣoríire láyé àtàlùkìyàmà ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tọ́lọ́wọ́ bá fi ròyìn Al-Qur'an fúnra rẹ̀. Inna hadha al-Qur'an ọlọ́run ní ṣe rí Al-Qur'an tẹ́ ń ké yìí Al-Qur'an tó ń bẹ níwájú yìí ọ̀rọ̀ ọlọ́run ọba mà ní yahdi lillati hiya aqwam. ìwé kan ni èyí tí ma ń yàhàdí ayyadìrún ìwé kan ni tó ń pèpè ìwé kan ni tó ma ń tọ́ni sọ́nà ìwé kan ni tí ma ń júwe fún ni ìwé kan ni tí ma ń ṣe atọ́kùn ẹni yahdi lillati hiya aqwam. ìwé náà ìwé kan ni tí ma ń tọ́ni sọ́nà yadìrún wa yurshid yahdi ó túnmà yadìrún yahdi ó túnmà yurshid ìwé kan Al-Qur'an èyí tí ma ń pè èèyàn lọ síbi dáadáa ìwé kan Al-Qur'an èyí tí ma ń jẹ́ atọ́kùn ẹni lillati hiya aqwam ìmá ń pè èèyàn lọ síbi ojú ọ̀nà kan èyí tó dára jùlọ aqwam aswab ìwé kan ní Al-Qur'an èyí tí ma ń júwe fún ni tí ma ń tọ́ka fún ni tí ma ń jẹ́ atọ́kùn ẹni lillati hiya aqwam. lillati ìmá ń júwe fún ni lillati ila tariqati allati hiya aqwam ìwé kan ni èyí tí ó ma júwe tí ó ma tọ́ni sọ́nà lọ sí ojú ọ̀nà allati hiya aqwam ojú ọ̀nà èyí tó ṣe wípé kò lẹ́gbẹ́ kò tún sí ìlànà míì tó lè dọ́gba lẹ́gbẹ́ ìlànà tálùkùránì ní bá gbé kalẹ̀ kò tún sí ètò kan tó lè gúnrégé tó ètò tí Islam tó bá gbé kalẹ̀ tọ́lọ̀wọ̀n ọba bá sọ nínú Al-Qur'an ọlọ́wọ̀n ọba tó ní Al-Qur'an gangan fúnra rẹ̀ òun lójú Al-Qur'an bẹ́ẹ̀ inna hadha al-Qur'an dájúdájú Al-Qur'an tọ́lọ̀wọ̀n bá sọ kalẹ̀ fún wa yìí ọlọ́wọ̀n ọba fúnra ara rẹ̀ ti kálá alá rẹ̀ ní tó ń júwe Al-Qur'an fún wa ká lè mọ̀ pàtàkì tó gbé fún wa tọ́pọ̀lọpọ̀ wa náà ní òkè Qur'an ọmọ́sáìdá ọmọ rí òkè ẹ̀mọ́sáìdá ọlọ́wọ́n wá ń sọ fún wa ọlọ́ni inna hadha al-Qur'an ọlọ́ni Al-Qur'an tẹ̀rí tẹ́ǹkẹ́ yìí ìwé kan ni tí ma tọ́ni sọ́nà lọ sí ojú ọ̀nà èyí tó dára jùlọ aqwam ojú ọ̀nà tó tọ́ jùlọ tẹ́ bá ti fi jùlọ sí nǹkan ìtumọ̀ rẹ̀ ní pé ẹ fi ṣakẹgbẹ́ ìmí ó wá jùlọ comparison ní aqwam àfáwà Ibn Atiyya wọ́n ní yahdi fi hadhihi al-aya bi ma'na yurshid wa yatawajjahu fiha an takuna bi ma'na yad'u wọ́n ní yahdi tọ́lọ̀wọ́ bá sọ láàyí wọ́n ló ń túmọ̀ rẹ̀ sí ó ń túmọ̀ sí Qur'an ó ma ń tọ́ ní sọ́nà ó ma ń dojú ẹni kọ ó sì ma ń pèèyàn lillati yuridu biha al-halata wat-tariqa ọlọ́run jẹ́ kó yé wa wípé Al-Qur'an ta ń sọ yìí yóò ma júwe fún yín yóò ma tọ́ yín sọ́nà lillati
allati níbi ọ̀rọ̀ kan bẹ tó ti wà mahdhuf torípa al-Qur'an mudhakkar ni akọni ibi tí Qur'an ó mọ́ tọ́ wá sí yẹn Ọlọ́run wá lọ mú mawsul wá ó ní yahdi lillati ay yahdi lit-tariqati allati tariqati yẹn àbí alhala yẹn ó wà mahdhufa Ọlọ́run wá lọ mú sífà rẹ̀ wá al-mawsuf ó wà mahdhuf wọ́n parẹ́ Ọlọ́run wá lọ mú sífà wá afá sọ wípé wa qalat firqa lillati hiya aqwam hiya la ilaha illallah wal awwal a'am wa kalimatu al-ikhlas wa ghayriha min al-aqwal wal af'al dakhilatun fi al-hal allati hiya aqwam min kulli hal taj'alu bi izaiha wọ́n ní allati tó ń bẹ̀ẹ̀bẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ ọ̀nà ni pé yáádí lílẹ̀tí ay yáádí lílẹ̀tí wọ́n ní allati yẹ ó ń ṣiṣẹ́ pẹ̀lú kelmatu tawhid al-Qur'an yáádí li kelmati tawhid allati hiya aqwam al-Qur'an tẹ́rí yẹn o náà ló ń júwé fún ní ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo ìmọ̀pà nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run èyí tó ṣe wípé hiya aqwam kíyẹn pé nínú ìgbésí ayé yẹn kíyẹn mọ́ mú kankan papọ̀ mọ́ Ọlọ́run ìyẹn ló dọ́gba jùlọ nínú ìṣẹ̀mí àlàyé míì wọ́n ní yáádí lillati hiya aqwam yáádí lilhálati yáádí lit-tariqati allati hiya aqwam ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ló wà ámù ìyẹn kẹnu ó náà nípa al-Qur'ani tẹ́ rí yẹn ó ma ń tọ́ ni sọ́nà lọ sí gbogbo ìlànà allati hiya aqwam àwọn ìlànà eléyìí tó ṣe pé òun ló dára jùlọ àwọn ìlànà eléyìí tó ṣe wípé òun ló tọ́ jùlọ ìlànà mi ń bẹ ìròrí mi ń bẹ àgbékalẹ̀ mi ń bẹ àwọn ẹ̀sìn mi ń bẹ ṣùgbọ́n gbogbo ìlànà tí Islam bá gbé kalẹ̀ gbogbo ìròrí tí Islam bá gbé kalẹ̀ hiya aqwamu ìyẹn ló tọ́ jùlọ ìyẹn ló dọ́gba jùlọ kódà kó máa tako làákàyè yín ní nǹkan ṣe ètò tọ́lọ́run bá gbé kalẹ̀ ó gún régé ìlànà tọ́lọ́run ọba kò lálẹ́ébù ìlànà tọ́lọ́run kò láàyè bó ti wulẹ̀ kó máa inna hadha al-Qur'an ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا àfààní lílàtí hiya aqwam wọ́n ní tàà bá wọ̀rọ̀ ni a ti bẹ̀gbàgbọ́ yẹ kọ́lọ̀wọ́ ọba kó sọ̀rọ̀ mọ́ níwọ̀n kó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú wọ́n ní wal ikhtisar ala aqwam walam yadhkur min kada ẹ̀rì pé tàà bá mú af'alwa èyí ó sọ lápẹjú èdè yẹn bá sọ pé huwa afdolu min kìníkà ní ó tẹ̀lé nínú èdè ìbọ́nsì tó bá ní kìníkà is better than ó tẹ̀lé abẹ́kọ̀ is better than in tí ó better than rẹ yóò tẹ̀lé bẹ́ẹ̀ náà nínú èdè lárúbáwá tí wọ́n bá ní af'alu afdolu aqwamu min kìníkà ìgbọ́lọ̀wọ̀ bá wá ń sọ ọlọ́rin inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam ó dádúró kò sọ pé aqwam min pòròpálà ẹ̀yẹ wa àwọn àfáwá ní wa hadha min ijazil Qur'an èyí nínú ká sọ̀rọ̀ mọ́ níwọ̀n kó sì kó ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ sínú tí bẹnu al-Qur'an ọ̀kan nìyẹn wal ma'na mafhum èéṣe tọ́lọ̀wọ̀ bọ̀ fi wá sọ wípé yáàdì lillati hiya aqwam min kádà wà kádà wà kádà èéṣe tọ́lọ̀wọ̀ bọ̀ fi ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ torí pọ́lọ̀wọ̀ bá ti rí pé wal ma'na mafhum ìtumọ̀ yẹn náà yóò ti yé gbogbo wa
gbogbo ọ̀rọ̀ títúmọ̀ rẹ̀ bá ti yé wa nínú ìnọ̀rọ̀ sọ ní ká mọ́ tún sọ mọ́ torí pé tikrar tautology a máa bọ̀rọ̀ jẹ́ nígbà míì lápèjúwe ẹnìkan dá ọdún oní kí ló kọ rẹ̀ jẹmọ́ kí lè yóò sọ náà tàbá ní kí ló kọ rẹ̀ ó sọ pé Furqan ṣùgbọ́n nìkan bẹ́ẹ̀ pé kí ló kọ rẹ̀ wá ní èmi tẹ́ rí orúkọ mi gangan tí bàbá sọ mí o ní Furqan kò sẹ́ni tí ń bèèrè ìyàlọ́wọ́ masmuk Furqan ṣùgbọ́n tàbá ní ká wo ọ̀rọ̀ yẹn gangan tàbá ní masmuk kí lórúkọ rẹ̀ ìdáhùn ní ismi Furqan ṣùgbọ́n ismi yẹn kò ní ìdíkò sẹ́mọ́ sọ yẹn mọ́ àti mọ̀ yẹn ó kà sọ pé Furqan khalas ìyẹn ni wọ́n ń pè nínú èdè ìdá kánà al-ma'na ma'luman yajibu hadfuhu fil kalam ìtumọ̀ ọ̀rọ̀ kan tá bá ti mọ̀ ẹni tá ń bá sọ̀rọ̀ tó bá ti yé kò ní ìdí ká tún sọ mọ́ ìpìlẹ̀ yìí príncipù yẹn ó ń bẹ ní èdè Yorùbá ní kíní kan ọ̀rọ̀ àìsọtẹ́lẹ̀ níjọmọ̀ mi gbẹ́nà ìtumọ̀ ẹni pé ó ti mọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ó wá sọ lẹ́nà yóò gẹ̀tì ṣùgbọ́n tí ó mọ̀ tẹ́lẹ̀ bọ́ bá pa lẹ́nà kò ní yé ìyẹn príncipù ni nínú ọ̀rọ̀ sísọ nínú èdè ìjẹ́ èèyàn bá ti mọ̀ tẹ́lẹ̀ tí gbogbo wa ti mọ̀ àtúnṣẹ̀ṣẹ̀ sọ yẹn mọ́ Ọlọ́run bá wá ń sọ fún wa láàyè yìí Ọlọ́run bá lo àgbékalẹ̀ yẹn ló fi jẹ́ pálí Kùránì nínú àwọn nǹkan tó pé sínú Kùránì ọ̀kan tó lágbóta yà sí yẹn nípa èdè àgbékalẹ̀ ọ̀rọ̀ lílẹ̀ tí ìyà aqwam afáàní wal ma'na mafhum tí a bá wá rí pé ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ti yé gbogbo wa Ọlọ́run bá ní inna hadhal Qur'an Ọlọ́run bá ní ṣe rí al-Qur'an yìí ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí yahdi lillati hiya aqwam ìwé náà ó ń tọ́ni sọ́nà ó sì ń jẹ́ atọ́kùn ọmọnìyàn lọ sí ojú ọ̀nà èyí tó ṣe kí ni èyí tó gún jùlọ a fi jùlọ kún nítorí pé ó gún régé ju ìmí àkànní sọ pé lílàtí hiya aqwam lọ sójú ọ̀nà èyí tó gún régé tó bá gún régé ó lè má gún régé jù mí lọ a wà sọ pé ojú ọ̀nà èyí tó gún régé jù lọ adàdúró ń bẹ̀ bá a ṣe wá sọ pé ojú ọ̀nà èyí tó gún régé jù lọ ju èwo lọ Ọlọ́run ò sọ Ọlọ́run ti mọ̀ pé gbogbo wa náà ti mọ̀ pé gbogbo ojú ọ̀nà gbogbo ìlànà gbogbo system gbogbo ìròrí gbogbo àṣà gbogbo òlàkalẹ̀ tá ń lò yẹn tó bá ti yàtọ̀ sí ìtàlù Kùránì sọ kò lè gún régé bí ti Kùránì ìjázul Kùránì nǹkan méjì ni alfu wá lérí ẹ̀ àkọ́kọ́ lílàtí kí ni làtí yẹn bá rìn kí ni làtí yẹn kí ló ń bá rìn Ọlọ́run ò sọ inna hadha al-Qur'an yahdi lílàtí yahdi lit-tariqati allati hiya aqwam tọ̀ríkọ̀ yẹn àbí hálà yẹn ó wà mahdhufa àlàtí yẹn tó jẹ́ mu'annath yẹn ló wá jẹ́ ká mọ̀ pé gbogbo tí ó bá sáwà ń bẹ mu'annath ní ó jẹ́ hiya dọ̀míru yẹn nínú ẹni tí ó jẹ́ ń kọ́ bàlágà wọ́n máa sọ pé al-idmaru qabla dhikr ó bọ̀rọ̀ jẹ́ kí wọ́n máa sọ wípé ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ó náà lẹni tó ṣe pé ẹni tí ó ṣe pé tá ń sọ̀rọ̀ yẹn ó náà lẹni yẹn ẹni yẹn wo ibẹ́ àkọ́dàkọ̀ ẹni una tẹ́bà ń bọ̀rọ̀ lẹ́ni dákọ̀ ẹ̀má pronoun yóò pàtúmọ̀ ọ̀rọ̀ jẹ́ ní tẹ́bà kọ́kọ́ mention noun níwájú pèròpá gbọ́gbọ̀ yóò rẹ̀ so ẹ kọ́kọ́ mention noun náà tẹ́bà wá ń sọ̀rọ̀ yẹn lọ ẹ wá máa lo pronoun ṣùgbọ́n ẹ kọ́kọ́ mú noun wá ẹ wá lo pronoun ẹ lo pronoun ọ̀rọ̀ yóò níye ọ̀rọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń pe Ọlọ́run ní tí wọ́n sọ pé húwà ọ̀lá ìlàhú húwà níta ni ẹ bọ́ dárúkọ Allahu náà ká tó mọ̀ pé húwà yẹn ó rí fáà sí Ọlọ́run ó lè jẹ́ pé Ṣàngó ló ń rí fáà sí
àmọ́ nínú àgbékalẹ̀ Ọlọ́run ọba níbi híyà yẹn Ọlọ́run mention híyà ṣùgbọ́n ṣe adhifu tí híyà tó ń tọ́ka sí eléyìí nínú al-ijaz nínú al-Qur'an ni gbogbo ọgbà tí al-ma'na idha kana al-ma'na mafhuman yajibu hadfu tí ń tàà ń sọ tó bá ti jẹ́ ń tó kulẹ̀ ti yáwọn èèyàn tẹ́lẹ̀ àyè tún mọ́ para ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mejì ìyẹn ó padà bí at-tikrar al-mazmum at-tikrar al-mazmum oníwọ́n pè tautology ìmọ̀ bọ̀rọ̀ jẹ́ nínú àyà yìí Ọlọ́run bá ń jẹ́ kó yé wa wípé al-Qur'an tẹ́ rí yẹn ìwé kan ni yáàdí lillati hiya aqwam ìwé kan ni tí máa tọ́ ni sọ́nà lọ sí àwọn ojú ọ̀nà àwọn ìlànà àwọn ìṣesí èyí tó gún régé jù lọ ju gbogbo àwọn ìlànà tó kù lọ àwọn olùmọ̀ tafsir wọ́n ní yáàdí bìmáànà yarshud yáàdí bìmáànà yad'u yáàdí bìmáànà yuwajjihu gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtumọ̀ kan náà ní gbogbo ẹ̀ aqwamu aswab al-Qur'an yóò máa tọ́ wa sí ọ̀nà èyí tó gún régé jùlọ ọ̀nà èyí tó dára ju gbogbo àwọn ìlànà lọ náà ni al-Qur'an yóò máa pè wá sí ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا أي للتي هي أقوم al-Qur'an yìí yóò máa tọ́ yín sọ́nà lọ sí ojú ọ̀nà èyí tó gún régé jùlọ min kulli ma ghayaraha gbogbo ojú ọ̀nà èyí tó bá sá ti yàtọ̀ sí tí Qur'an sọ nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé kò lè dá bí Islam nínú àmì ipa àfijẹ́ mùmínì àfijẹ́ ẹni tó nígbàgbọ́ ní al-Qur'an ìyẹn lè mọ Qur'an ká kódà kó lè dùn ohùn sí kódà tí wọ́n bá ṣe Qur'an competition ìfigagbága al-Qur'an kó ṣe pé wọ́n ló ṣe pò kíní àti ìgbàpò nígbàgbọ́ ní al-Qur'an ó dìgbà tó bá ṣe pé gbogbo tí bá ti ń bẹ ní al-Qur'an yìí yálà ó kà fúnra rẹ̀ ó gbọ́yé ni àbí wọ́n kà fún ọ tó sì gbọ́yé ó gbọ́dọ̀ gbà pé tó bá ti yàtọ̀ sí yẹn al-Qur'an yìí òun ló superior bóò ní ò sí ní jẹ́bẹ̀ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kà nínú constitution Nigeria ó náà ní pé constitution Nigeria yóò superior ju gbogbo ọ̀dá òfin lọ ẹ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ báwo la ṣe wá ní gbà bẹ́ẹ̀ nínú al-Qur'an ìyẹn túmọ̀ sí pé ìgbàgbọ́ rẹ̀ ò tí ì pé ẹni tó bá jẹ́ lọ́yà barista tán bá ti kọlu ẹ̀ tó bá nínú àwọn àdìsọ́kàn tó gbé nìyẹn ó gbọ́dọ̀ sọ kódà bí ò bá ti ẹ̀jìnlẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ó gbọ́dọ̀ sọ àmọ́ bọ́lá ń ṣe sọ al-Qur'an kalẹ̀ ọ̀gá gbogbo constitution òun al-Qur'an Ọlọ́run ọba ní nínú àmì pé ẹgbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹgbà al-Qur'an gbọ́ ó náà ní ká gbà wípé inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam a gbọ́dọ̀ nígbàgbọ́ pé Kùránì yìí gbogbo ìlànà tí Kùránì bá ti ló ń tẹ̀ òun ló dára jùlọ kódà káwọn ìlànà míì kó yàtọ̀ sí bẹ́ẹ̀ àfáwà Qatada bunu Di'ama nínú àyà yìí wọ́n ní innal Qur'ana yadullukum ala da'ikum wa dawa'ikum wọ́n lálù Kùránì tá ń kà yìí Kùránì máa ń sọ àìsàn wa fún wa yóò sì prescribe oògùn tá lò sí ó ní túmọ̀ yahdi lillati hiya aqwam ẹ ti bẹ̀ kíyèsí al-Qur'an gbogbo tí bá ń ṣe wá gbogbo ìṣòro wa Kùránì ó sọ wípé àdánwò tó rí nǹkan báyìí ló jẹ́ nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ìntẹ́ ẹ ṣe báyìí òun ló jẹ́ kí wàhálà báyìí ó bá yín bó bá wá ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ ohun rẹ̀ Kùránì ó sọ láfáwà fi sọ wípé innal Qur'ana yadullukum ala da'ikum wa dawa'ikum Kùránì yóò júwe àìsàn tí ń ṣe yín fún yín yóò sì sọ ìwòsàn rẹ̀ ó ní fa amma dawa'ukum fadh-dhunubu wal khatoya ó ní àìsàn tó ń ṣe yín ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀
ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń kan ọmọ ènìyàn ó náà nípa àkọ́tọ̀ náà ìdààmú táwọn rí láyé tá bá tọpinpin ẹ̀ dáadáa a rí wípé ẹ̀ṣẹ̀ ni lórí gbogbo ẹ̀ bá bá ní ebi ń pa àwọn èèyàn lórílẹ̀-èdè kan ìyà ń jẹ wọ́n a máa ṣe pọ́lọ̀hún òsì ọ̀rọ̀ fún wọn ni ìbáwọn kan ní wọ́n jókòó tẹ̀ tí wọ́n jẹ tí wọ́n jẹ́ ó kárí ìwà táwọn ènìyàn ń wùyẹn ẹ̀ṣẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan pátá ẹ̀ṣẹ̀ náà nìpìlẹ̀ gbogbo àdánwò ìyapa àṣẹ Ọlọ́run náà nìpìlẹ̀ gbogbo wàhálà kíkọ̀tọ̀ Ọlọ́run náà nìpìlẹ̀ gbogbo ìdààmú nínú ayé ìyẹn ni Kùránì pè láìsàn wa amma dawa'ukum ṣùgbọ́n tó jẹ́ oògùn sáìsàn yín fal istighfar ó náà ní kẹtọrọ àforíjì kẹtùbá àfáwà yìí àwọn jẹ́ ká gbọ́yé pé lillati hiya aqwam ọ̀nà tó dọ́gba jùlọ tí Al-Kùránì mọ́ pè wá sí ó náà ni gbogbo nǹkan táyé wá lè fi dá tálkìyàmà wá lè fi dá ìlànà tó pé jùlọ nínú Kùránì lẹ́ ti bọ̀ gbogbo àwọn ìlànà tó kù kò lè dàbí Al-Kùránì torí pé Ọlọ́run ọba tó dá wa ó gbé Kùránì kalẹ̀ kó lè máa jẹ́ atọ́nà ó sì lè máa jẹ́ atọ́kùn fún wa lérí táàfi ṣoríire ayé àtàlkìyàmà bó bá wá mọ̀ yẹn nípa Kùránì látòní lọ́lọ́mọ bẹ́ẹ̀ ló fi wá mọ̀ wípé kìí ṣèwé tí ó yẹ kéèyàn mọ́mọ̀ kìí ṣèwé tí ó yẹ kéèyàn mọ́mọ̀ kà ọwá burú jẹ́ bí ò bá ti ẹ̀yọ ní ẹ̀dà rẹ̀ lédè Yorùbá ní ẹ̀dà rẹ̀ lédè òyìnbó lójúmọ́ kódà bó ṣe péjì kan kà torí pé tí ń dà ọ́ ńlá nínú ìgbésí ayé ọ̀nà àbáyọ rẹ̀ orí ń bẹ̀ Ọlọ́run bá fi jẹ́ ká mọ̀ wípé Al-Kùránì kọjá ìwé táà máa gbé sábíyá àwọn ìwé kan ń bẹ abíyá nílé ẹ̀ Al-Kùránì ò rí bẹ́ẹ̀ ọdẹ̀ ẹ̀mẹ́ ló tẹ́rí pàwọn èèyàn wá ń lọ mọ́sáàsí tó wá gbé Kùránì báyìí sábíyá tí rùn rárá Kùránì ò sí fún yẹn Kùránì èsèwé tí wọ́n fi rọrí ìpẹ́lọ máa fi rọrí sùn Kùránì ò rí bẹ́ẹ̀ inna hadhal Qur'an ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. Allah bá ní wa yubashshirul mu'minin ọlọ́dẹ́ Al-Qur'ani yìí bákan náà yóò máa fún àwọn olùgbàgbọ́ òdodo al-mu'minun alladhina yu'minuna billah alladina ya'maluna salihat ala muqtada àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ya'maluna salihat tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rere níbàámu sí gbàgbọ́ wọn torí pé tí yàn bá ló ń gbọ́ Ọlọ́run ọba gbọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú tó gbàgbọ́ in tí ń jẹ́ gbàgbọ́ nǹkan mẹ́rin nǹkan mẹ́ta ló kó sínú àkọ́kọ́ náà annutqu bil lisan bẹ́ẹ̀ bá lè yẹn gbàgbọ́ in tó gbàgbọ́ yẹn agbọ́dọ̀ mọ̀ rí nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ olóògbọ́ lọ́ngbọ́ abọ́jábọ́ lọ́wọ́ rẹ̀ ní Ṣàngó láìláìlẹ̀ rárá in tó gbàgbọ́ jáde lẹ́nu ẹ̀ báwọn èèyàn bá ń bẹ nínú ọkọ̀ tí bírèkì ọkọ̀ bá já tí dẹ́fà wá ń sọ pé tọ́ kò sí dáa lè sí mọ́ bírèkì ti já o ẹ máa gbọ́n tí ó máa jáde lórí ara àwọn èèyàn in tí kó wá gbàgbọ́ ni ó máa jáde ẹlòmí ò ní pé orí ìyá àwọn o ẹlòmí ò ní Ṣàngó o ẹlòmí ò ní Jésù o ẹlòmí ò ní Muhammadu o ẹlòmí ò ní pé Ṣéhù in tí kó wá gbàgbọ́ yóò máa jáde lórí ara wọn bàbá láàpọ̀ Ọlọ́run ọba gbọ́ ìgbàgbọ́ wa yẹn ó gbọ́dọ̀ hàn lórí tí ó máa jáde lẹ́nu wa táàfi lè mọ̀ wípé Ọlọ́run lè gbàgbọ́ ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bàbá láàpọ̀ Ọlọ́run ọba gbọ́ ó gbọ́dọ̀ wà nínú al-i'tiqad bil-qalb nínú ọkàn wa ìgbàgbọ́ ta níyẹn ó gbọ́dọ̀ rinlẹ̀ ń bẹ ẹlẹ́ẹ̀kẹta al-amal bil-jawari aw bil-arkan iṣẹ́ ọwọ́ wa ìrìn ẹsẹ̀ wa ìhùwàsí wa ó gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú gbàgbọ́ wa wọn ò gbọ́dọ̀ ṣe mọ́ bí a lè pọ̀dẹ̀ pẹ́rẹ́ rẹ ní mùmìnì ìwọ́lá tó ń bá ń di ọtí yìí
sì pẹ̀rẹ̀ ní mùmìnì ìwọ ló tún jalè ó sì pẹ̀rẹ̀ ní mùsùlùmí ìwọ ló ń wà múkú ìwọ ló ń ṣe sínẹ́ ó sì pẹ̀rẹ̀ lólùgbàgbọ́ a ò gbọ́dọ̀ máa hùwà tí ó tako tí alágbàgbọ́ ìdí ni ẹ̀tọ́ wọn bá fi sọ pé gbogbo àwọn tó bá lo ayé tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run wa ya'maluna salihat tí wọ́n sì ń alladina ya'maluna salihat àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ rere iṣẹ́ tó dọ́gba pẹ̀lú tí wọ́n gbàgbọ́ ay alladina ya'maluna salihati ala muqtada àwọn tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn ó dọ́gba pẹ̀lú nǹkan tí wọ́n láwọn gbàgbọ́ kìí ṣe wípé wọ́n gbẹ̀sìn wọn ò gbófin wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́nirú àwọn ènìyàn bẹ́ẹ̀ al-Qur'an ṣe tán wa yubashshirul mu'minina alladhina ya'maluna salihati ọlọ́wọ́ bá ní al-Qur'an ti ṣe tán láti máa fúnrú àwọn ènìyàn bẹ́ẹ̀ ní ìró ìdùnnú àwọn wo náà làwọn mùmìnì tó ń gbọ́lọ́wọ́ bá gbọ́ alladhina ya'maluna salihati tí iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ rere tí ń bẹ lọ́wọ́ wọn ó dọ́gba pẹ̀lú tán láwọn gbàgbọ́ ẹ lè ṣòpinya láàrin ìgbàgbọ́ wọn àti iṣẹ́ ọwọ́ wọn ẹ lè ṣòpinya láàrin tí wọ́n láwọn gbàgbọ́ tán bá ti ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ ìgbà ẹ̀yìn ìgbọ́lọ́gbọ́ bẹ́lẹ̀ bá ti ń sọ̀rọ̀ kódó lè kírun jù bẹ́ẹ̀ lọ ẹ ti mọ̀ tó gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́mẹ́nu kádàálẹ̀ kátùsà Ṣàngó láfibúra ó sì jáde ní mọ́lásí ìgbìtọ̀ ọ̀rọ̀ tí ní kọ̀rọ̀ yọ́ bọ̀ bátà yóò ṣe lórí ilẹ̀ láwà ẹ̀ ti máa àbí kó mú kọ́kọ́rọ́ ọkọ̀ Ògún rẹ̀ yóò ní mọ́lọmọ́ká Ògún rẹ̀ ẹ̀ ti máa ọkàn sọ pé mú mi nílò àwọn nǹkan yóò tí ìtàlá àbí ẹni tó mú owó tó gé owó jẹ tó ní ajé ń gbọ́ síbẹ̀ mọ̀ kó sà ló ń jájé òsà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí bàbá la gbọ́lọ́wọ́ ọba gbọ́ ìgbàgbọ́ yẹn kó máa jáde lórí ahọ́n wa tá bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn kó máa hàn nínú ìwà wa bá ṣe máa bọ́ máa làkejì lo tí ó fi máa rí wa gbá olùgbàgbọ́ òdú lẹ́ni nípa ṣíṣe sùúrù nípa ìmọ̀mọ̀ bínú òdì àmì ìgbàgbọ́ oníkẹ́yìn ó lè máa tẹ ìbínú mọ́lẹ̀ ọlọ́run ọba alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kadhimina al-ghayza wal-'afina 'anil nas wallahu yuhibbul muhsinin alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kadhimina al-ghayza wal-'afina 'anil nas wallahu yuhibbul muhsinin ọlọ́wọ́ bá ní àmì àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ wọn kìí sáhún o lè sọ pé ó gbọ́ Ọlọ́run ọba gbọ́ kó wá tún mú ahun mọ́ ìwà ìgbàgbọ́ rẹ ó kù díẹ̀ káàkiri Ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ wọn a máa ná ń tọ́lọ ń bù wọn ìgbà tí ara dẹ̀ wọ́n fi sarra ìgbà tára dẹ̀ wọ́n wọn ná wa dharra ìgbà tára kò dẹ̀ wọ́n in tó bá bá lọ́wọ́ wọn nígbà náà wọn ò tún ní kára bí ò bá bá nǹkan kan lọ́wọ́ wọn wá sọ̀rọ̀ tó dá lẹ́nu pé mi ò níní ìbáṣe pé mo níní ìbáṣe wọn a sì tún sọ ọ̀rọ̀ tútù ẹlòmíì kẹ́ tó mọ̀ wípé ọlọ́rẹ ni àbí kìí sọ ọlọ́rẹ ni ẹjọ́ ó dìgbà tí ò bá sí lọ́wọ́ ẹ̀ ìgbà tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ̀ríntẹ̀rín kí la fẹ́ fi ṣe ọlọ́run náà ló fún wa ṣùgbọ́n tí ò bá sí lọ́wọ́ ẹ̀ tẹ bá dún wà ìgbésí ẹfẹ́ sórí ibú ni ẹfẹ́ kó bá mi àná tí mo ní ẹ̀yìn kọ́ ni mo ná fún iná fún mi ò lówó lọ́mọ́ ẹ̀yìn olórí ibú ẹ̀yìn lẹ́fẹ́ kó bá rárá ìgbà tí ò sí yẹn náà bó bá ṣe díẹ̀ ló bá lọ́wọ́ rẹ̀ gbìyànjú ẹ̀ bí ò bá tiẹ̀ wá sí nǹkan kan mọ́ bí ò níní tí bá ní ìbáṣepọ̀ ọlọ́run fi ṣe kó kẹ́ dáadáa àmì ìgbàgbọ́ nìyẹn wálíkà obìnrin náà lẹ́kọ́ ẹ̀ ọlọ́wọ́ bá ní àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ àwọn ẹni rere wàlíkà obìnrin náà lẹ́kọ́ ẹ̀ kò sí bíbínú ṣe tóbi tó wọn gbé mi ìbínú tó tóbi bí òkè tán bá ti sọ fún wọn wípé ẹ má bínú ẹsẹ̀ sọ̀rọ̀ ó ti parí náà ìgbàgbọ́ tó ga ni kò rọrùn bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn sálàf ó ń mú àpéjúwe gbígbé káwímù lè gẹ́ìf
ó ń ṣàlàyé rẹ̀ ó ní ṣe ẹ̀rí káfùmùlù gẹ́yìn gbígbé ìbínú mi ó ṣòro bẹ́yàn bá ń bínú ó lè kọ̀ntró ara rẹ̀ mọ́ torí pé àdámọ́ ọmọ ènìyàn ní ká bínú kẹ́nìká jáde bọ́ta pé ìbẹ́ sí ń wò mí èmi ìbínú ìrọ̀lọ́pàá akálàṣe a lè tètè bínú jùra wa lọ in tó sì bí kó wá nú ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yóò èmi ìbínú rárá ìrọ̀lọ́ iṣẹ́ èèyàn nìyẹn ó máa bínú ṣùgbọ́n nínú táà fi mọ̀ pé o ní ìmánì ó náà ni pé kó lè tètè gbé bínú yẹn mì ó dá gẹ́gẹ́ bí kéèyàn sọ pé bí òun ṣe wà yìí bóun lóbìnrin yóò báyìí kò ní túmọ̀ ó pélé yẹn ṣùgbọ́n kó lóbìnrin ní òtí ẹsẹ̀ lẹ́tọ̀ rẹ kó sì kọ̀ntú ara rẹ kó gbójú ẹ kúrò ń bẹ̀ ìyẹn ni ìmánì bẹ́ẹ̀ náà ní kéèyàn sọ pé òun ìbínú rárá àdámọ́ ní ká bínú àmọ́ tán bá ti sọ fún ni pé ó ti tó ṣe sùúrù kéèyàn ó sì lè tètè gbé ìbínú yẹn mi ìmánì nìyẹn afá wa níṣẹ́ rí ìbínú béèyàn bá rí bí òkè ńlá ló ṣe máa rí tán wá ní kéèyàn ó gbé mi òkè yìí ó tóbi dẹnu mi lọ bí ìbínú ṣe máa rí nìyẹn lóòfin jẹ́ pẹ́lú mi ń bẹ tí bá ń bínú tẹ bá ní kó ṣe sùúrù inú yóò tún máa bí sí ni ó dàbí sọ́jà yìí bí sọ́jà bá gbá ọmọ mọ́tò pé sọ́rí o bọ́ bá tún ní kó sọ́rí ìyà rẹ̀ ó bá pọ̀ sí bí àdámọ́ ọmọ nìyàn ṣe rí ni ẹ tí bá ń bínú bẹ́ẹ̀ bá tún sọ pé ṣe sùúrù inú tún máa bí sí ṣùgbọ́n nínú àmì ìgbàgbọ́ òun náà ni pé wálé ká orí ní ìdálẹ́gbà bí ìbínú ṣe wá rí ẹ bó ṣe lágbára tó ó lẹ bẹ́yàn bá ti attempt pé mo fẹ́ gbé mi ṣùgbọ́n àtílẹ̀ attempt pé mo fẹ́ gbé mi yẹn ló ṣòro ṣùgbọ́n tó bá ti attempt pé mo fẹ́ gbé mi ó rí gbé mi afá wá ní ìwọ lọ́ọ̀dẹ́ àpáta yẹn kan lánú sí tó bá ti lánú sí báyìí kóró yóò kò sí ọlẹ́nu ṣùgbọ́n tẹ́yẹ bá ń wo lọ́ọ̀kan pé àpáta tó tóbi yìí lẹ ní kí n gbé mi àláìláì kò ṣeé ṣe ẹnu wo ni màá fi mi ó ní bíbínú ṣe rí ni àmì pé ìgbàgbọ́ ta ní ó dọ́gba pẹ̀lú sí ọwọ́ wa náà ní ká máa gbé bínú mi ó ṣòro wal afina linnas kádẹ̀ máa lámójú kúrò nípa táwọn èèyàn bá ṣe sí wa ká gbé kúrò lẹ́mìí ká lámójú kúrò ká ṣàforíjì ká gbé kúrò lẹ́mìí tán yányán nínú àmì ìgbàgbọ́ ni ìdí ni ẹ́tọ́lọ́wọ́ bá bí sọ pé alukùránì yìí àwọn tí kùránì fẹ́ fún ní ròdù nípọ̀ ma àlìjẹ́nà ni wọ́n ń ta ń sọ kalẹ̀ yìí a pé sí wọn lára ọlọ́lẹ́ alukùránì ta wí yóò mọ fún wọn ní ròdù nù àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tó dọ́gba pẹ̀lú tán láwọn gbàgbọ́ yìí Kùránì ó máa fún wọn nírò wípé anna lahum ajran kabira dájúdájú ajran kabira ẹ̀san tó tóbi púpọ̀ yóò máa jẹ́ ti wọn àwọn àfáà ní ẹ̀san wo ló tóbi gbogbo ẹ̀san lọ ọ̀nà àlùjánnà ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run sọ Kùránì kalẹ̀ láti lè wá fún àwọn èèyàn kan nírò ìdùnnú gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ tíṣe ẹ̀yin náà dọ́gba pẹ̀lú tẹ́lẹ̀ gbàgbọ́ yẹn tí kìí ṣe pé ìgbàgbọ́ orí ahọ́n ìwà yín ìṣe yín ìgbòkègbodò yín ó lòdì sí tẹ́lẹ̀ gbàgbọ́ Kùránì ò bá yín sọ̀rọ̀ in tí Kùránì bá yín sọ òun ìdàkejì èyí tó sọ ó sọ pálí jẹ́ náà mọ̀ bẹ fẹ́ni tó gbọ́ lọ ń gbọ́ tíṣe rẹ̀ dọ́gba pẹ̀lú tó gbàgbọ́ ṣùgbọ́n wọn tọrọ wọn ò rí bẹ́ẹ̀ wa anna alladhina la yu'minuna bil akhirah Ọlọ́run ní kẹ́ wá rá wọn tó ṣe wípé wọn ò gbọ́ ọjọ́ kan ìgbọ́ nínú ìwà wọn wọ́n lè sọ lórí ahọ́n pa gbọ́jọ́ kan ìgbọ́ ṣùgbọ́n ìwà wọn tako pọ́jọ́ kan yìí ń bẹ jàmáà bẹ́yàn bá mọ̀ pé ọjọ́ kan yìí ń bẹ téyàn ó dúró níwájú Ọlọ́run báyìí ẹ̀rù báyàn kéyàn tó sàbúrò kódà bó kú èèyàn nìkan téyàn bá mọ̀ wípé ìjọ́ kan ń bọ̀ téyàn ó dúró níwájú Ọlọ́run báyìí فبأي آلاء ربكما تكذبان má lọ tinú Rahman
èyí tó wà nítòsí yẹn ló dọ́gba pẹ̀lú bí tí a ń lọ súrátù ọlọ́ni wal-man khafa maqama rabbi wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa Suratu Nazi'at ọlọ́ni wa man khafa maqama rabbi ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá dájókòó tó ronú pé ọjọ́ kan máa ń bọ̀ tí ó kú èmi àti iṣẹ́ mi níwájú Ọlọ́run Ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá lè ronú jinlẹ̀ tó bá ń ronú wípé ọjọ́ kan ń bọ̀ tí màá dúró wámú níwájú Ọlọ́run ọba tó dá mi tí ó sì gba ẹ̀mí rẹ̀ láàyè láti tì ní tìkútì bẹ́mí rẹ̀ bá fẹ́ tí ọkọ̀ lọ́lọ́run àwùsùbìlà irú àwọn ènìyàn tí wọ́n ní ìkápá lórí ẹ̀mí wọn bẹ́ẹ̀ Ọlọ́run nírúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn ló máa àlìjẹ́nà Ọlọ́run kò sí wá ló máa àlìjẹ́nà kókó méjèèjì kan tó jáde ń bì ó ń lá fi tú ọ̀rọ̀ Ọlọ́run èyí tá ń túbọ̀ yí pé wa anal ladhina yu'minuna bil akhirah àwọn tí wọ́n Kùránì ó mọ tó bá wọn náà sọ̀rọ̀ àwọn tí wọ́n kàn ń sọ pọ́jọ́ ọkàn yìí ń bẹ ṣùgbọ́n kò hàn nínú ìwà wọn wọ́n gbà pọ́jọ́ ọkàn yìí ń bẹ kò hàn nínú ìṣe wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn tó pé wọn ò bẹ̀rù ọjọ́ tí wọ́n lọ dúró níwájú Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ma minkum min ahadin illa sayukallimuhu rabbuhu bighayri turjuman Ànábì ní kò ní sẹ́nì kankan nínú yín àyàfi kó ṣe wípé kó wá ní òdúró wámúwámú níwájú Ọlọ́run láì ní sí alágàta kankan níwájú rẹ̀ àtọ́lọ́run tọ́lọ́run mọ̀ bí ọgbọ́ èéṣe tó fi ṣe báyìí kò sí gbogbo wa adùn níwájú Ọlọ́run báyìí mọ́ wà máa rò pé ṣé bí èrò sí wá pọ̀ tó láyé kọ́lọ́run tó ṣe gbogbo ọjọ́ ti lọ rárá o akálàṣe àwọn ènìyàn kan ń bẹ táwọn bá dúró níwájú Ọlọ́run Ọlọ́run ò ní bí wọ́n ní béèrè Ọlọ́run kàn máa àkọ́rọ̀ wọn ni Ọlọ́run máa sọ pé lámarin ọmọ lámarin ó ṣe báyìí láyé Ọlọ́run ò ní jí ó sọ̀rọ̀ ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́ mo forí jọ wọn lọ àwọn kan bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn yìí ò ní lẹ́bọ lẹ́rù kò ní ṣẹ́bọ náà ẹ̀rù mọ́ Ọlọ́run máa àkọ́rọ̀ àwọn wípé ó ṣe báyìí ó kù síbí nígbà tó wà láyé ó tọrọ àforíjì ó kù síbí ó kù síbí àmọ́ mo fẹ́ lọ ọlá lórí ẹ̀ máa lọ náà àdìjẹ́ àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ tí wọ́n bá ti ń déwájú Ọlọ́run báyìí àwọn ò lẹ́jọ́ kankan tí wọ́n rò àrùtù ní tí wọ́n kàn máa lọ ní fa yawma idin yu'radun Ọlọ́run ní àwọn ọjọ́ rẹ̀ ń bẹ tí wọ́n máa da gbogbo yín ó máa da gọ̀rọ̀gọ̀rọ̀ báyìí kò sẹ́nìkan tí ó farapamọ́ níjọ́ náà ìdí ẹ̀ tó fi jẹ́ pé ó lè escape kó wó dúró níwájú Ọlọ́run báyìí àwọn kan kọjá bẹ̀ wọ́n dúró bọ́n bá ti ń dúró báyìí ẹ máa lọ ní àwọn kan wá ń bẹ táwọn bá dé Ọlọ́run ọba yóò bi wọ́n pé èé ṣe tó fi ṣe báyìí tọ́lọ́run bá ti bìyàn wípé kí ló dé tó fi ṣe báyìí tó ń fẹ́ kó fèsì ọwọ́ náà ni ìyàwó Àìṣà ní mọ́nú kíṣà òdìbà gbogbo ẹni tọ́lọ́run bá ti béèrè pé kí ló dé tó fi ṣe báyìí láyé Ọlọ́run fẹ́ jẹ́rí àdì torí pé ọ̀rọ̀ wo ló fẹ́ sọ níwájú Ọlọ́run àmọ́ ẹni tọ́lọ́run bá fẹ́ sà Ọlọ́run ò ní bí léèrè Ọlọ́run máa àkọ́rọ̀ rẹ̀ ni pé lámarin ọmọ lámarin ó ṣe báyìí láyé Ọlọ́run ò ní jó sọ̀rọ̀ Ọlọ́run ó tún ṣe báyìí kó lè mọ̀ kí mo mọ̀ ó tún ṣe báyìí àmọ́ kò fúrí jọ ìbí ẹ̀ tó fi jẹ́ pé gbogbo àwọn ìrìn àjò yẹn ó tó kó báyẹn lẹ́rù bá a bá wá bẹ̀rù àwọn ọjọ́ yẹn yóò lápa lórí ìwà wa yóò lápa lórí ìgbà tá a wà láwa nìkan tá ààrẹ nìkan kan ká mọ́ fọkàn balẹ̀ pa ṣe gbé ẹni tó ju gbogbo ẹ̀dá lọ ó rí wa ìbẹ̀rù alkiyama ní èéjé kéèyàn ó tilẹ̀kùn mọ́ríṣẹ́ lọ torí pé bàbá kú kò parí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tó bá yẹ pé tá a bá ti kú ni kò sí ẹjọ́ kankan mọ́ ni àkùbámọ̀ dápọ̀
لكان الموت غاية كل حي لكان الموت غاية كل حي ولو كنا إذا متنا تركنا لكان الموت راحة كل حي لكان الموت غاية كل حي ولو كنا إذا متنا تركنا لكان الموت غاية كل حي لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده كل شيء. kíkó wa kájókòó ara wa jẹ́ ọlọ́run ọba rí wa ó ti tó kán sọ fún ọ pé ọlọ́run ó mú ọ ó ti tó ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ kódà ní gbangba wa tí gbogbo ayé ń rí wa èyàn fúyẹ́ níbi tẹ́nìkan kan ò ti rí wa ká mọ̀ péjọ kan ń bọ̀ alam ya'lam bi anna Allaha yara. ìdánpè ní iman ọ̀nà ilẹ̀ yìí ta display níbi tẹ́nìkan kan ò ti rí wa imani nìyẹn àfáàní walau kunna idha mitina turikina walau kunna idha mitina turikina. àfáàní tó bá ṣe wípé bá ṣe ń kú yìí lámàrí ń kọ́ ó mọ̀ ti lọ tàmàdó ń kọ́ ó náà mọ̀ ti lọ àwọn tààjọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí kan bẹ tó jẹ́ pé àná ni wọ́n jáde láyé táwọn náà lérò pé àjọ sọdún àwẹ̀ wá tí ìparí ọlọ́lọ́mọ tí ó parí ẹ̀ ọlọ́njáwó mọ̀ ìparí ẹ̀ walau kunna idha mitina turikina. ìbáṣe wípé báwọn èèyàn ṣe ń kú yẹn ọ̀rọ̀ parí síbi ikú náà ni ìbámọ̀dá púpọ̀ lakana al-mawtu ghayata kulli hayyin lakana al-mawtu rahata kulli hayyin. kápẹ́ ní rọ́hà yẹn ló dọ́gba ó wà istaqama al-ma'na torí pé gáyà aslan lakana al-mawtu rahata kulli hayyin لكان الموت راحة كل حي. ìbá ṣe pé gbogbo àwọn tó ti kú yẹn pátá tó bá yẹ pé ikú náà lópin a jẹ́ pé wọ́n lọ sinmi ní ọ̀rọ̀ kákan ọba mọ̀ wáyé àmọ́ kò rí bẹ́ẹ̀. ولكننا إذا متنا بعثنا. ìgbàjọta bá ti kú ìṣẹ̀mí mi ló tún bẹ̀rẹ̀. ولكننا إذا متنا بعثنا. ló tún bẹ̀rẹ̀ tó tún ju èyí tá lò láyé lọ. ونسأل ìtàfimọ̀ yẹn ni pé Ọlọ́run bá fi gbogbo nǹkan pòwe fún wa ní kí ló dé tàṣí lákàí bọ́mọ bá ń bẹ nínú ìyá tó bá ti ń ju oṣù 9 lọ alù ti pẹ́ àbá ní sọ bẹ́ẹ̀ ó ti pẹ́ jù ó wá pẹ́ jù tó lọ́dún kan wọ́n ni ọmọ pẹ́nu ọdún kan péré lólò ta ló pẹ́ ń bẹ̀ nígbà ó bọ́ sílé ayé ó lo 100 years aṣọ pópẹ́ lẹ́gbẹ̀ẹ́ oṣù 9 àti 100 years láyé èwo ló pẹ́ jù 100 years yẹn pẹ́ 100 years yẹn náà tún kéré sí tí ó lòrùn sáré bí ara ayé bá jẹ́ ń sọ pé o ti pẹ́ nú oṣù 9 ti kọjá o ti pẹ́ jù bẹ́ẹ̀ náà láwọn ará nú sáré ń sọ pé o ti pẹ́ jù láyé torí pé tó padà lọ pàdé nú sáré yẹn ó ju gbogbo tó lò láyé lọ èyí tó wà ń lò tọ́lọ̀ bá wá gbé wa dìde nínú náà ni àbínú àlìjánà èyí tó jù tínú sáré lọ walakinna idha mitina bu'ithna walakinna idha mitina bu'ithna. jàmá ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run kò sọ́lọ́pàá kan tó ń sọ kó wá mọ́ sọ́rẹ̀ walakinna idha mitina bu'ithna. ọmọ rẹ̀ jẹ́ olẹ́nìkan kan orí ọ ń tán rẹ̀ jẹ́ ta ni orí ọ
ẹni tó ju gbogbo ẹni tí ń rí ìyàn lórí ọ̀rọ̀ ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء ọlọ́wọ́ bá ní wà ní الذين لا يؤمنون بالآخرة ọlọ́ni gbogbo àwọn tọ́láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ aláwọn gbàgbọ́ ṣùgbọ́n gbàgbọ́ wọn ò jẹ́ kí wọ́n ní gbàgbọ́ nínú ọjọ́ kan ìwà wọn ò júwe pé wọ́n gbà pé ọjọ́ kan ń bẹ وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ọlọ́wọ́ bá nírú àwọn ènìyàn bẹ́ẹ̀ ìyà ẹlẹ́ta eléro àti pa léṣe kalẹ̀ fún wọn أعتدنا لهم عذابا أليما ìyà ẹlẹ́ta eléro ń bẹ ta ti pa léṣe kalẹ̀ fún wọn nínú àwọn tí Kùránì fẹ́ bá sọ̀rọ̀ àwọn náà wà tó bá wá rí bẹ́ẹ̀ nínú gbogbo ìlànà téèyàn fi bá ní sọ̀rọ̀ nínú gbogbo ìlànà téèyàn fi júwe ọ̀nà tó tọ́ fún ní gbogbo pé sínú Al-Qur'an Ọlọ́run máa ń sọ pé inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam إن هذا القرآن يهدي للتي هي أقوم áyà kan yìí inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam àfáwà Muhammadul Amin بن محمد المختار الشنقيطي عليه رحمة الله آية كتا صحيح nínú tafsir wọn 48 pages náà fi ṣàlàyé kìí ṣe 4 pages o 48 pages àwẹ̀ ìwé no asàfilà 43 pages àwẹ̀ ìwé mẹ́tàlélógójì náà fi ṣàlàyé inna hadha al-Qur'an إن هذا القرآن يهدي للتي هي أقوم ó ń bẹ ó ní 43 pages náà fi ṣàlàyé àyà yìí nìkan ويبشر ajẹ́gbẹ́ta bá المؤمنين náà fẹ́ ṣe tẹ̀fsìrì tọdún yìí mi rò pa lè jáde kó nù àyà yìí nìkan tí lọ́wọ́dọ́ ló pìtàn nínú pé mi rò pa lè ká 43 pages tán tí lọ́wọ́dọ́ ló pìtàn ẹwọ ẹgbùn tọ́lọ̀ sí fún àwọn Mùsùlùmí ẹwọ oore tí ń bẹ níbi ìmọ̀ Al-Qur'an ẹwọ oore wọ́n wá ń sọ pé ta ló ní mímọ̀ kò sí Qur'an lára rẹ̀ wá bọ́ tọwọ́ olóò nímọ̀ kí ló mọ̀ ẹ má jẹ́ Qur'an ní ó sọ dànù mọ́mọ́ yín lọ́wọ́ bí wọ́n bá ti pàdánù ẹ̀ má jẹ́ ọbọ́ máa rẹ̀ lọ́wọ́ má jẹ́ Qur'an ní ó kúrò nínú ilé rẹ̀ bó ti wùlẹ̀ kórí àwọn mùmínì àmọ́ yẹ ṣùgbọ́n lọ́n tó ní ọlọ́mọ yìí tó sọ síbẹ̀ torí pọ̀rọ̀ rẹ̀ ní inna hadha al-Qur'an إن هذا القرآن يهدي للتي هي أقوم àfáwà Muhammad al-Amin Shinqiti wọ́n wá ọ̀rọ̀ wọn yẹn 43 pages yẹn èmi summarize gbogbo ẹ̀ sí 13 points gbogbo ẹ̀ kókó mẹ́tàlá òun ló wà nínú gbogbo 43 pages yẹn máa ṣàlàyé ẹ̀ ní ṣókí torí pé kò ní dáká kúrò lérí ẹ̀ tọ́lọ̀n bá sọ pé inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam إن هذا القرآن يهدي للتي هي أقوم ọlọ́run ní dájúdájú al-Qur'ani tẹ́ ń ké yìí al-Qur'ani tí wọ́n ń ké fún yìí o náà ni ìwé kan ṣoṣo èyí tí tọ́ni sọ́nà lọ sí ojú ọ̀nà èyí tó dọ́gba jùlọ ìyẹn túmọ̀ sí pé ojú ọ̀nà pọ̀ ṣùgbọ́n èyí tó tọ́ jùlọ o náà ni ojú ọ̀nà al-Qur'an gbogbo ìlànà tí Qur'an bá gbé kalẹ̀ òun ló dájú يهدي للتي هي أقوم gbogbo ìlànà òfin tí Qur'an bá tẹ̀ ló ń tẹ̀ òun ló dájú a gbọ́dọ̀ wá ní lẹ́mí ìlànà tí Islam bá ní ìlànà ẹni tí Qur'an bá ní ìlànà òun ìlànà kódà káyé mọ́ ṣe àfáwà Ash-Shinqiti wọ́n wá pín síbi ọ̀nà mẹ́tàlá alákọ̀ọ́kọ́ náà wọ́n ní ìlànà tí Qur'an sọ nípa ìgbàgbọ́ kò tún sílẹ̀ ìgbàgbọ́ mi tó gúnrégé tó bẹ́ ìjáwọ̀ náà jọwọ́ àwọn aláṣìṣe tán pẹ̀rẹ̀ wọn ní aláṣẹ̀ṣe ìgbàgbọ́ tí wọ́n gbà pọ́lọ̀ wà Ọlọ́run náà ń pè ní Elédùmarè àmọ́ bẹ́lẹ́dùmarè ṣe tóbi tó ó tóbi púpọ̀ lọ́dọ̀ Yorùbá tayọ ẹni tí èyàn lọ máa ń pè fún rẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ láwọn Ọlọ́run kéékèèké tí ó máa bá wọn lọ sọ̀rọ̀ àwọn fọ́lọ́run ìpìlẹ̀ ìgbàgbọ́ Yorùbá nìyẹn ìyẹn ló bí àwọn Ṣàngó
tán bá ti rúbọ wọ́n ní yóò bá wọn gbé fọ́lọ̀ ìgbàgbọ́ wọn nìyẹn ìlànà yẹn kò pé òun náà jọ ìlànà àwọn ẹlẹ́sìn ní tí wọ́n gbà wípé kàkà tọ́lọ̀ wọ́n bá sóre fún òní dúpẹ́ fọ́lọ̀ ó kọ Jésù lọ́dẹ̀ ọlọ́wọ́n bá ní yudahiruna alladhina kafaru min qabl qatalahumullahu wa anna yufakun yudahiruna qawla alladhina kafaru ọlọ́run ṣe sóre fún ní táàmà dúpẹ́ fẹ́lòmí Kùránì wá sọ fún wa wípé ọlọ́run ọ̀tọ̀ òjíṣẹ́ ọ̀tọ̀ màláíkà ọ̀tọ̀ màláíkà kò tọ́ lọ́hun àwọn òjíṣẹ́ ọlọ́run tóbi ni wọn kìí ṣọ́ ọlọ́run ọba nìkan Qul huwa Allahu ahad ọ̀kan ṣoṣo ni Allahu lam yalid wọn kò bí lam yalid kò bí ma wọn kò bí kò sẹ́nì ẹ̀rọ tó dàbí tí ẹ̀ ìyẹn ló wà akọwàmù ìyẹn ló bọ́pọlọmù torí pé tó bá lọ jẹ́ wípé ìyẹn lọ́lọ́run ọba ní gbogbo tí ń ṣe yóò síkì yóò kún jọka kò lè jẹ́ èèyàn tá a bá wá sọ wípé ó bímọ ẹni tó bá bí ní làájọ tọ́lọ̀wọ́n bá lè bímọ tọ́mọ rẹ̀ bá jẹ́ èèyàn a jẹ́ pé èèyàn náà lọ tó bá lọ jẹ́ pé ẹnìkan bímọ kìí ṣe èèyàn ìgbà tí ó wà bímọ èèyàn ló ń bí ọmọ àlọ́mọ yẹ kọjọ́ bá bẹ́ẹ̀ ìrọ̀pálà yìí méjèèjì náà ni ò wọlé tẹ́ bá lọ́wọ́ bá bímọ ẹ béèrè pé irú ọmọ tó bí yẹn ṣe èèyàn ní àbí kìí ṣe èèyàn tán bá lé èèyàn ní a jẹ́ wípé ń tẹ́ ń sọ ní pé èèyàn náà lọ́wọ́ torí pé tọ́lọ́run bá lè bímọ tó bí èèyàn a jẹ́ pé èèyàn náà ní bàbá ẹni kàlùkọ́ sọ pọ́lọ̀wọ̀ ìṣẹ́yàn ìdá tá bá sọ pé Ọlọ́run kìí ṣe èèyàn ṣùgbọ́n ó bí èèyàn a jẹ́ pọ́ máa lọ́mọ yẹn kọjọ bàbẹ́ ṣùgbọ́n kò lára tí Islam gbé kalẹ̀ nípa ìgbàgbọ́ ẹ̀lì púpọ̀ pọlọmú lam yalid wa lam yulad ó dá dúró lọ́tọ̀ àwọn òjíṣẹ́ ń bẹ lọ́tọ̀ wọn kìí sọ Ọlọ́run àwọn màláíkà ń bẹ lọ́tọ̀ wọn kìí sọ Ọlọ́run ìgbàgbọ́ wípé Ọlọ́run ló dá sánmà ló dá gbogbo nǹkan tó dá yìí Kùránì sọ bẹ́ẹ̀ fún wa rububiyya ìjọ wo lẹ́nìkan jáde rí tó sọpọ̀ ló dá sánmà kò sí Ọlọ́run sì lóun ló ń dá Kùránì sọ pé Ọlọ́run ló dá gbogbo àwọn ìgbàgbọ́ táwa mùmínì ní ìyà akọwàm kò ṣe é máa debate ìdí yẹn tí mùsùlùmí bá fẹ́ bẹ́lẹ̀ sí ní ìṣe debate kò ní ìdíkò kankan kò ní ọ̀rọ̀ ọpọlọ náà bẹ́ẹ̀ yóò sì wá sọ fún mi pé mẹ́ta lọ́lọ́run gbọ́lọ́ fẹ́ proof ẹ̀ drive ò lè pé méjì àbí tí lè wà pé méjì ọkọ̀ dá ó simple Qul huwa Allahu ahad gbogbo tí Kùránì bá ti ń sọ ìlànà tó gbé kalẹ̀ nípa ìgbàgbọ́ pàápàá jùlọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí ẹ̀ta bá wo gbogbo ẹ̀ pátá ìyà akọwàmù ìyẹn ló dọ́gba jùlọ ló bọ́pọlọ mú ló sì fìyàn lọ́kàn balẹ̀ bákan náà èyí tí mo sọ èyí tí kó mẹ́ta sínú tawhidul rububiyya uluhiyya asma wa sifat tó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ìlànà tí Islam fi kalẹ̀ nípa at-talaq biyadi rajul àfáwà Imam Shinqiti wọ́n ní nínú tẹ́lómi máa ń sọ fún ògbà ti Islam ó ní pé Islam fà yí lẹ̀ pé èyàn lè kọ obìnrin sílẹ̀ alákọ̀wé for better for worse so wà realistic Islam yìí tẹ̀yàn jẹ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ eléyìí ó náà ní pé at-talaqu biyadi rajul kíkọ obìnrin sílẹ̀ ọwọ́ ọkùnrin ló wà Kùránì sọ pé obìnrin lè wá di ẹrù rẹ̀ tó ní mò ń lọ àwọn mẹ́gbẹ̀ ẹ̀rí báyẹn wọ́n yẹ obìnrin jẹ wọ́n ṣe kí ní nǹkankan alẹ́ yìí tí Kùránì sọ yẹ ìyà akọ̀wà àkọ́kọ́ ẹ jẹ́ ká kíyèsí nǹkankan àárẹ̀ mi ń bẹ tó bá ṣèyàn ó ṣe manage àárẹ̀ mi sì ń bẹ kọ́lọ̀mọ́fà rẹ̀ ṣe wá kò ṣe manage máa fún alápòjúwe méjì kẹfì lè mọ̀ pé tí Kùránì bá sọ ìyà akọwà ọpọlọ tí ẹni ò pé ẹni tí wíkìlò bá mú lọ́wọ́ wọ́n máa ń pè ní àkàndò wọ́n sì ń pè ní àtàwọ́ ẹni tó bá mú kò síbẹ̀yàn ṣe dàgbàlagbà tó yóò sùkú yóò sì máa wá yóò máa wá nẹ́tíwọ́ọ̀kì lóòrù báyìí tó máa gbé báyìí lóòrù kò síbi tó gbé sí yóò tún tún díẹ̀ yóò tún bẹ̀rẹ̀ yóò tún gbé kiri tán bá sọ fún ẹmọ́ mọ́ra yóò kò sí kó mọ́ra ẹ bá mi sọ fún dókítà kan gé ọwọ́ yìí àbí kò ní mọ́ sọ bẹ́ẹ̀ tó bá dọ́spítù dókítà ọ̀dọ̀ gbé ẹmọ́ àníkè ẹ gbádùn tó ní pé wíkì ló ṣe manage ọ padà gbádùn
erípa rẹ̀ lè wà ń bẹ̀ pé wíkìlù ti mọ́ lọ́wọ́ ẹ̀rí ṣùgbọ́n wọ́n yọ padà pàdé sí ṣùgbọ́n ẹni tí káńsà tó mú lọ́wọ́ kódà kó bá lọ bá dókítà pé mi ìfẹ́ ká gé ọwọ́ yìí dókítà ó dà ẹjọ́ ó gé tí wọ́n bá gé yóò kó bá pẹ̀lú abẹ́ẹ̀kọ́ kódà kó má fẹ́ bẹ́ẹ̀ dókítà ó the best thing ní kí wọ́n gé ọwọ́ ìkúrò bẹ́ẹ̀ méjèèjì yẹn wá gbé sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ta fẹ́ tó ń dani láàmú tó ṣe manage ó wà nípò wíklò nìyẹn tí obìnrin bá lọ jẹ́ káńsà tó bá ní for better for worse tí ẹ fẹ́ tán nìyẹn àsọ́lọ́run tó dáwọ̀ ọmọ wá ní ẹ̀yin wá sọ pé nínú ẹ̀sìn yín for better for worse ṣé wọ́n rí ṣe àṣíwò obìnrin lẹ̀ ọlọ́run tó dá wa in tó bá ti sọ ìyà akọwàm òun ló pé jù lọ lọ́wọ́ bá sọ pé inna hadhal Qur'ana yahdi lilladhi hiya aqwam. in tó dá ìgbésí ayé ọkùnrin míì tó dá tẹ́yẹnyẹ obìnrin tó ti yẹ kó kọ̀ láyé ẹ̀ tí ó kọ̀ lọ́dá gbogbo ìgbésí ayé ọkùnrin míì Kùránì encourage wa kákọ̀ obìnrin sílẹ̀ àmọ́ tóbìnrin bá ń bẹ nípò wíklò ẹ má manage ẹ gbogbo ẹni tẹ́ ń bẹ nípò wíklò ẹ má graduate di káńsà ọ̀ ṣùgbọ́n tó bá lọ dépò káńsà kan kọ́ lẹ́yìn ló dáa bó fẹ́ kọ́ gẹ́gán dókítà sọ fún ọgbẹ́ ẹjí kòkí bí Kùránì bá wá gbé yẹn kalẹ̀ bẹ́ẹ̀ táwọn kan wá láwọn kàwé àwọn lajú wọn wá ń criticize Kùránì àwọn ọmọ pé lílẹ̀ tí ìyà àkọ́wà bá a ṣe ra sọ ní sókè yìí kò sáyè ní pages táàfà fi sọ̀rọ̀ yẹn ọkọ̀ ojú ẹ̀ wọ́n wá ń mú àwọn logic convincing evidence proof wá logically láti lè mọ̀ pé gbogbo tí Kùránì bá sọ yẹn ìyà àkọ́wà olópe jùlọ wọ́n kúrò lórí yẹn wọ́n tún pọ́ sí agbègbè ta'addudu zawjat ila arba wípé Islam Kùránì sọ pé a lè ní ju ìyàwó kan lọ a lè ní ju ìyàwó mẹ́rin ẹlòmí ń pariwo yẹ pé into 8 nínú Islam ní pé polygamy polygyny àfáwá ní inna hadhal Qur'ana yahdi lillati hiya aqwam Al-Qur'ani tẹ́rí ẹ gbogbo tó bá ti sọ ló dọ́gba jùlọ kò sáyè ní jùyàwó kan lọ ẹwọ bí Kùránì ṣe sọ Kùránì ní ẹlẹ́ ní méjì ẹlẹ́ ní mẹ́ta ẹlẹ́ ní mẹ́rin tẹ́ẹ̀bà lè ṣe dédé fawahida فإن خفتم ألا تعدلوا فواحدة tẹ́ẹ̀bà lè ṣe dédé ẹjẹ́ kẹyọkọ́ ó torí àmọ́ Kùránì ṣe wá lójú kòkò ká ní ju ẹyọ kan lọ bọ́lọ̀ bá fún wa lágbára àti lè ṣe dédé ẹ wá wo àwọn àǹfààní tó ń bẹ ń bẹ èyí tó pọ̀ nínú àǹfààní fẹ́yìn obìnrin ni ẹ má jẹ́ wó tẹ̀yìn jẹ àwọn ọkùnrin nínú Islam wọ́n yẹn jẹ àwọn ọmọ ilé ìyàwó kìníkan àǹfààní ẹ̀yìn obìnrin ni ẹjá ti bìká kíyèsí bẹ́ẹ̀ bá kó ọkùnrin jọ obìnrin jọ àwọn ọ̀dọ́ àwọn tó ti tó lé ọkọ lọ nínú obìnrin wọ́n pọ̀ ju ẹni tó tó yàwó gbé sílé nínú ọkùnrin kódà kájọ jẹ́ age mate ọmọbìnrin tó bá ń wọ 30 years wọ́n ti máa bí lè rínú lé pé kí ló dé láti bá so lẹ́nì kàkà tó fẹ́fẹ́ ṣùgbọ́n olè wọ́n 30 years nínú lẹ́pọ̀ tó máa gbówó jẹ ọkùnrin tó bá dámà rẹ̀ pọ̀fẹ́ àbá rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ kí ló fún mẹ́rin jẹ àwọn afá sọ wípé al-musta'iddati liz-zawaji minan nisa kathirat àwọn tí máa tó lé ọkọ lọ́pọ̀ nínú obìnrin ju àwọn tí wọ́n tó yàwó gbé lé lọ nínú ọkùnrin bàbá sọ pé kọkùnrin ó máa níyàwó kan ajẹ́pà wọn tí ó tó yàwó ní nínú ọkùnrin tó ń ti pọ́kùnrin ò tún pọ̀ tóbìnrin táwọn tó bá ti tó yàwó ní bá ti ń fẹ́ yàwó àwọn tí ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ tí ò ní lọ́kọ ó pọ̀ táwọn èèyàn bá ń sọ pé kò sí tó burú bẹ̀ torí pàwọn ìpìlẹ̀ ti legalize sìná náà fi sọ pé kò sí tó burú bẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú táàfin ma wípé ogun tí Islam bá gbé kalẹ̀ Kùránì wò jinlẹ̀ ju ìròrí tẹ̀yìn lọ afásọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ nítorí àsìkò bákan náà nínú nǹkan tí wọ́n tún sọ fún wa tafdilu dhakar ala al-untha fil mirath níbi ogún pínpín Kùránì sọ wípé bẹ́ẹ̀ bá fún obìnrin lidhakari mithlu hazzil unthayayn bẹ́ẹ̀ bá ti fún obìnrin ní méjì ẹ fọ́kùnrin mẹ́rin bẹ́ẹ̀ bá fún obìnrin lẹ́yọkan ẹ fọ́kùnrin ní méjì àlàyé wá ń bẹ lérí ẹ̀ ìgbà mí ń bẹ obìnrin lè gba púpọ̀ ju ọkùnrin lọ gan nínú ogún ṣùgbọ́n tó bá ṣe wípé bàbá kan bímọ
ó bímọkùnrin méjì ó bímọbìnrin mẹ́rin ọmọkùnrin mélòó méjì ọmọbìnrin mẹ́rin ìpìlẹ̀ tí wọ́n pín ogún rẹ̀ sí mẹ́jọ ni mélòó ló pín sí mẹ́jọ ni wọ́n fún àwọn ọmọkùnrin yẹn ní méjì méjì ó jẹ́ mélòó mẹ́rin àwọn ọmọbìnrin mẹ́rin tó pín ó fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan gbogbo yóò jẹ́ kí ni yóò jẹ́ mẹ́jọ àwọn tọ́rọ òye wá ní wáì tó kúrò ní fi sọ bẹ́ẹ̀ kò sí déédé ń bẹ̀ ní àfáwà kẹnubọ̀ wípé yáàdì lílẹ̀ ti yíya aqwam inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam àwọn tọ́lọ̀wọ̀n bá dá kí wọ́n wá náwó kan wá gbọ́ bùkátà ọkùnrin ni yálẹ̀ ẹ̀fẹ́ abẹ́ẹ̀kọ̀ ọdẹ̀ mélòó tí ẹ̀fẹ́ fẹ́yàwó tó pé yàwó ní sanwó orí fọ́mọ̀ ẹ fi ẹ̀sílẹ̀ ẹ lọ sínú gbogbo àṣà ìgbétọ̀ kódà ìyàwó tí mọ́kọ́ fẹ́ gan 5 million lọ́sọ lówó orí mi wọ́n ní ṣe ìwọ ló gbéyàwó ni àbí wọ́n gbé ọlọ́kọ ẹ rí pé àṣà gan ọkùnrin ni ó máa dààmú pé mo fẹ́ sanwó lókún pẹ́ gbéyàwó sílé Ọlọ́run dá ọkùnrin lórí bùkátà yálà o mọ̀ bó bá wá gbọ́ bùkátà ẹ kódà kí ìyàwó rẹ̀ olówó lọ́jọ́ ọlẹ́ tó máa challenge ẹjọ́ jẹ ọbẹ̀ ẹni o kódà ìyàwó rẹ̀ tún lè jẹ jù ọ lọ ọkùnrin mi bẹ tán bá ti ṣe bẹ̀ báyìí ẹ̀ẹ̀kan tó bá ti jẹ́ ń bẹ̀ báyìí ìgbà tí wọ́n bá padà béèrè pé bóò lè ẹja sọ́bẹ̀ nígbà ẹja wọn láti jẹta ó ti tán gbà ẹyọ kan mo jẹ́ ń bẹ̀ ọlọ́bẹ̀ ti tán ọkùnrin ọba tún ọ̀dà ẹtún gbowó mi nítorí pé a ti dá yín bẹ́ẹ̀ ẹ jẹ́ kóbìnrin ó gbọ́ bùkátà láàrin oṣù kan aró ní yóò mọ́ complain yóò mọ́ bọ́ sí ẹjẹ́ mi lówó níjọ́ ní mo yá yín 5,000 níjọ́ ní mo yá yín ní kiri báyìí bẹ́ẹ̀ sì ni wọ́n ká lè mọ́ sílé o sílé ọ̀jẹ́ bẹ́ o yóò mọ́ yá o ló ń jẹ́ o yóò ní mo yá ọ níye báyìí pẹ̀lú ògbó ọlọ́ọ̀ọ́sán Ọlọ́run tó wá ṣe wá bẹ́ẹ̀ tó ní ẹ máa náwó wà bí máa ń fákú nínú àmúhàlì ìbá ṣe dá ìyẹn tó bẹ́ẹ̀ bákan náà ẹni tí máa larí mọ́bùká responsibility púpọ̀ jù ọkùnrin ni ó ṣe fáwọn òbí tó bí ọ ó ṣe fáwọn òbí ìyàwó rẹ ó ṣe fábúrò rẹ ó ṣe fábúrò ìyàwó ó ṣe fọ́rẹ̀ ìyàwó ó náwó ládùúgbò ó ná ní mọ́sáàsì afẹ́ dáwó afẹ́ tọ́nà ṣe ó náwó ọkùnrin ni ó máa fara kó gbogbo yẹn tí ìbá ṣe páwọn ẹ̀sà nínú obìnrin sábà ìṣọ́rakọ̀ afàwọn ẹ̀sà nínú àwọn obìnrin àwọn tí náwó ń bẹ nínú obìnrin ṣùgbọ́n tá bá gbé sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tí máa náwó pọ̀ ju obìnrin lọ Ọlọ́run tó wá dá bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ ó yí Ọlọ́run bá fi gbé kalẹ̀ wípé tán bá fẹ́ pín gún ẹjẹ́ kí tọkùnrin máa jẹ́ ìzàkàrí mísìlù àfìlú sàyáyé sọ́lọ́run Kùránì tó ń sọ yẹn lílẹ̀ tí ìyà Ọlọ́run mọ́ tí ń sọ ó mọ̀ wá Ọlọ́run ṣe dọ́gbandọ́gba nínú ìlànà yẹn bẹ́ẹ̀ bákan náà nínú àlàyé tí bàbá tún ṣe lórí wípé àní tí Kùránì bá ń sọ ló dọ́gba jùlọ kóbìnrin máa bo ara wọn ká má máa ṣíra wọn sílẹ̀ ẹ lo hijab ẹ bo ara yín ẹ separate láàrin ọkùnrin àti obìnrin kí ìlú papọ̀ má máa ṣẹlẹ̀ nínú mọ́sáàsí tóbìnrin ó bá kírun ọkùnrin ó wà níwájú obìnrin ó dùn lẹ́yìn abẹ́ẹ̀kọ́ bá ṣe kírun àwọn obìnrin ò ní tó sáfú wájú káwọn ọkùnrin ó lọ dúró lẹ́yìn ẹ̀yìn ẹ̀kẹ́ẹ̀sí káláwọn obìnrin tó sáfú síwájú káwọn ọkùnrin dúró sẹ́yìn ẹni tí ó nírun náà ọkùnrin yọ́sọ̀ ibi rùkú ni wàhálà ó ti bẹ̀rẹ̀ níbi rùkú ẹlòmí kò ní lọ rùkú obìnrin tó rùkú oní ọ̀ràn jùmọ́ Ọlọ́run tó dá wa sí kò mọ̀ tó ṣe ní ẹ wá wo ilé ìjọsìn tí wọ́n ẹwà wọn inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam gbogbo tí Kùránì sọ yẹn ló dọ́gba ó bọ́pọlọ mu ó pàṣẹ mímu bàbá àfáwà al-Imam Shinqiti wọ́n kẹnu bọ́bẹ̀ púpọ̀ wọ́n wá lọ kó ìròrí àwọn èèbó wá páwọn òyìnbó máa sọ pé ẹni tó jẹ́ orí bẹ́ẹ̀ ni wípé òwe Yorùbá kan ni Yorùbá ní in tí ó jẹ́ kọ́mọ ọmọ jí magí jẹ ó ń kàn jẹ díẹ̀díẹ̀ ẹ̀yẹ kó magí síwájú ẹ̀ ẹni kò fi sóúnjẹ bí ó bá lè jẹ́ wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀
ẹ kó ọkùnrin àtobìnrin papọ̀ kájọ máa sùn kájọ máa jí kájọ máa ṣe gbogbo nǹkan papọ̀ bàríà tó ń bẹ ní wọ́n fi gbé mentality kan wá wọ́n ń pè ní gender discrimination nǹkan burúkú ni kẹ máa sọ pọ́kùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ ẹ wo ìròrí wọ́n ní nǹkan kan náà ni ẹ̀yin lẹ́ ń ba ayé jẹ́ pẹ̀lú kẹ́ sọ pé ẹ̀yin obìnrin ẹ tò sáfù lẹ́yìn ẹ̀yin ọkùnrin ẹ tò gender discrimination ni nínú mentality òyìnbó àtọkùnrin àtobìnrin ẹ pa wọ́n pọ̀ wọ́n wá nínú àǹfààní tó ń bẹ̀ẹ̀bẹ̀ nínú sociology àǹfààní tó ń bẹ̀ẹ̀bẹ̀ ni wípé barrier yẹn ìtìjú yẹn ò ní sí mọ́ obìnrin ò ní ríra rẹ̀ lóbìnrin ọkùnrin ò ní ríra ẹ̀ pò ń yàtọ̀ pé gbà yẹn ni development ilé báyé àyíntà ń kọ́ ní western mentality nìyẹn ẹ̀yin ọlọ́pàá ẹ máa múra bí ọkùnrin náà ká má lè ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì ní medical school lọ́pọ̀lọpọ̀ àwọn medical school hostel àwọn ọkùnrin àti obìnrin jọ mọ́ wà papọ̀ ní nínú tàbẹ́fà yọ́n bẹ́ẹ̀ ni pé a medical doctor kìí sọkùnrin kìí sóbìnrin bọ́sẹ̀ ń train ní doctor nìyẹn àwọn doctor wà ní oko àbẹ́ẹ̀kọ́ bọ́sẹ̀ ń train ní wọn nìyẹn so that o lè wà lọ́spítù ó ṣe pọ́kùnrin ló fẹ́ wá rí ọ as a doctor ó ní máa sọ pé mi lè fọwọ́ kan ọkùnrin o obìnrin lè mí o doctor gbọ́dọ̀ síbẹ̀ bákan náà ìwọ tó jẹ́ doctor lọ́kùnrin ó gbọ́dọ̀ wà trained kó ríra rẹ pé èyí sọkùnrin àti tọwọ́ bọ̀ gbogbo ibi tó wọ́ lára obìnrin kò gbọ́dọ̀ nítumọ̀ sí ọ tí ò bá ti sí discrimination yẹn ń bẹ a jẹ́ pé ẹ̀sìn ó fawọ́ agbó ìdàgbàsókè sẹ́yìn láti lè máa sọ pé kóbìnrin ó bora wọn kóbìnrin ó dúró lọ́tọ̀ kọkùnrin ó dúró lọ́tọ̀ ẹni tẹ́sì ò bá wáyé ọmọ rẹ̀ àìntà sọ yẹn true lóòtọ́ bẹ́ẹ̀ sì ni Kùránì Ọlọ́run sọ ní Kùránì pé yìí ta sọ yẹn ló dọ́gba inna hadal Qur'an ẹ jẹ́ ká kìí jìbì ká kíyèsí kí ló dé táa fi ní male toilet female toilet gbogbo bí láyé èmi tí ẹ máa ń kíyèsí ẹgbẹ́ bá ti ẹwà travel kó Nàìjíríà tó lọ sáwọn ìlú míì lágbàáyé ẹ bá tún wá dé airport ẹ bá tún rí male toilet female toilet kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹbẹ́ ní kankan náà ni ayẹ́kọ́jẹ́ pé tọ́lẹ̀tì ọkùnrin àtobìnrin náà kájọ mọ́ pàdára wá ń bẹ̀ náà fítírọ̀ àdámọ́tọ́lọ̀wọ́ bá dámọ́ wa gan sọ pọ́kùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ a kàn ń parọ́ tara wa jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì Sheikh Muhammad al-Aminu Shinqiti wọ́n ní ìròrí wípé tẹ́ bá kó ọkùnrin àtobìnrin papọ̀ tán jọjọ ń ṣe papọ̀ kò ní sí feelings pé ọkùnrin ni mí obìnrin ni mí mọ́ bàbá nírọ́ ni ọ̀rọ̀ tí ò súnmọ́ òtọ́ rárá wọ́n wá mú argument kan wá wọ́n ní ìwọ tó níyàwó lé lápèjúwe ìyàwó rẹ̀ ó ti lò more than 40 years ẹjọ́ wà pẹ̀lú ara yín ẹ di bímọ fúnra yín láì mọye ìgbà síbẹ̀síbẹ̀ tí ìyàwó rẹ̀ bá tún sùn lórí bẹ́ẹ̀dì tó bá rí òhò rẹ̀ ara ló tún dìde lẹ́dọ̀ ọkùnrin àbẹ́ẹ̀kọ́ ẹ sì lọ́ra yín lójoojúmọ́ ni ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ẹjọ́ wà more than 40 years tẹ́tí fẹ́ra yín bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ nípa ìyàwó tá a gbé sílé tá a jọ wà fáyìn mọ iye ọdún wọ́n wá ń sọ pé wà àti sẹ́kítírì rẹ̀ tẹ́ bá jọ ń wà papọ̀ gbogbo gbà ẹ̀ ní fíìlì kankan irọ́ ni wọ́n ní rárá ni irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń dá sára ọkùnrin ọ̀tọ̀ ní tó dá sára obìnrin ẹ̀ bá àjọjọ fararora ìjọkùnrin yẹn kò pa lára ọkùnrin ìjọbìnrin yẹn kò pa lára obìnrin èyí tó dọ́gba ó náà ní kọkùnrin ó dúó lọ́tọ̀ kóbìnrin ó dúó lọ́tọ̀ àwọn tó jọ mọ́bìnrin kóbìnrin ó ṣe láàyè wọn tó jọ mọ́ ọkùnrin kọkùnrin ó ṣe láàyè wọn èyí tí mo wáyà sí nípa medical field ó náà ní tó bá jẹ́ wípé làlúrí tí ò bá sọ́kùnrin kóbìnrin ó àtẹ́ndì sọ́kùnrin ó ti làlúrí nù tí ò bá wá sí obìnrin kọkùnrin ó àtẹ́ndì sóbìnrin ìndàdọ̀rúra ká ní làlúrí ni ṣùgbọ́n tí ọkùnrin bá ń bẹ ńlẹ̀ ọkùnrin náà ni kó fọ́kùnrin lábẹ́rẹ́ ìgbà wá dé hospital ọmọ léje kan ní bàbá ẹ̀bọ́ ṣòkòtò yìí bàbá ẹ̀bọ́ ṣòkòtò báwọ̀ ọmọ obìnrin léje kan ní bàbá ẹ̀bọ́ ṣòkòtò àpèsí sí pọ̀ sọ́kùnrin ni tọkùnrin bá ti ń bẹ ọkùnrin ní kó fọ́kùnrin lábẹ́rẹ́ bóbìnrin bá ti ń bẹ obìnrin kó àtẹ́ǹdì sóbìnrin ìyẹn ló dọ́gba pẹ̀lú bọ́lọ́ ń ṣe dáyé inna hadhal Qur'ana yahdi lillati hiya aqwam nítorí àsìkò nínú tí bàbá tún rẹ̀ sínú ọ̀rọ̀ yìí ni pé mílíkù rọ̀kík Islam ó fún wa nígbà láyé ìgbà ẹrú pé èèyàn lè ní ẹrú obìnrin kéèyàn tún máa súnmọ́ ẹrú èèyàn
lóbìnrin wọ́n tún rèsì yẹn náà pé tí Kùránì sọ bẹ́ẹ̀ wrong wọ́n tún ṣàlàyé ìdí tó fi wọlé àsìkò sí ni àbákẹnuwọ́ gbò yẹn nítorí àsìkò kọ́tí wúyá di sárík kí o lè ẹni tó jalè kí wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n ló wà barbaric wọ́n ní hukumun wahashiyu ní òfin tó wà barbaric ká gé ọwọ́ báwọn náà ṣe lè gé ọwọ́ bàbá ṣàlàyé ìdí tán gbọ́dọ̀ fi gé ọwọ́ tó yẹ pé ká gé ọwọ́ yẹn ìyà akwa olódọ́gba jùlọ bákan náà àrọ́jùmù ẹni tó ti níyàwó nílé tó lọ́kọ nílé tó jalè tó ṣe sìnà kí wọ́n lẹ̀ lóko wọ́n ní wáyé tí Kùránì tún fi sọ yẹn àfá explain ẹ̀ ìyẹn ló wà akwa bákan náà anna taqadduma la yunafi tamassuka bid-din àwọn èèyàn míì gbàgbọ́ wípé bá ti mójútó ẹ̀sìn jù ìlọsíwájú ò ní báyé tí ẹgbẹ́ mentality àwọn èèyàn míì ní gbèdìmọ́ ọ̀bọ̀ bá ti ń ṣẹ̀sìn jù ò ní wà civilized ò ní wà exposed kò sì ní sí ò ní lè ráyé lò ò ní lè kojúbọ gbogbo bí tó yẹ kó kojúbọ nínú ìgbésí ayé àfáà ní kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn gan ni ó jẹ́ èèyàn gbádùn ayé gbogbo bí tẹ́sìn ò bá jẹ́ ká wọ̀ nínú ayé Ọlọ́run náà fẹ́ ká wọ bẹ̀tẹ́lẹ̀ téèyàn bá ń ṣẹ̀sìn ẹ̀sìn tó wá ń ṣe yẹn kò jẹ́ kó láǹfààní àti sàwọn nǹkan kan nínú ayé mọ̀ pọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ nǹkan yẹn fún ọ náà torí pọ̀ ń ṣẹ̀sìn sìn ó láǹfààní àti mọ́ lọ club ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ club náà ti ń pàdé nírọ̀lẹ́ tán ló mú tí ń bẹ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣe kò jẹ́ kí wọ́n láǹfààní àti lọ bẹ̀ oore ni fún ọkù lọ bẹ̀ náà oore ayé oore ọ̀run ni fún ọ gbogbo ń tẹ́sìn tó bá kọdíwa tí ò jẹ́ ká rí ṣe Ọlọ́run fẹ́ ká ṣe nǹkan yẹn náà ṣùgbọ́n gbogbo tó bá jẹ́ oore tayé tọ́lọ́run bá fọwọ́ sí ẹ̀sìn òní á má ṣe ara wọn lawyers barista tẹ́jà fà súnà bàbá mọ gbogbo ẹ̀ àmọ́ lọ́yà wa tó jókòó lọ́yà barista fà mórí ti yé ṣòkòtò wọn ní sùsáàkì ni ṣòkòtò ọ̀kọlẹ̀ súnà ni a ní ṣe barista kò sí ní kọ́mọ̀ máa ṣe tó fẹ́ ṣe a ní SAN Senior Advocate of Nigeria tọ́jà àfáà súnà tí ń ṣe wáṣì tọ́jẹ́ SAN a ní medical doctor tó ipá àfáà ní wọ́n a ní female medical doctor tó jẹ́lẹ̀ à ó ń bẹ̀bẹ̀ aláwọn nurses tí wọ́n jẹ́lẹ̀ à Biaoni Rahman pẹ̀lú àánú tọ́lọ èmi níyàwó tọ́jẹ́ nurse tó jẹ́lẹ̀ à èmi níyàwó tọ́jẹ́ medical doctor students tó jẹ́lẹ̀ à ẹ̀sìn ò ní kámọ̀débítà fẹ́ dé nínú ayé èyí tẹ́sìn bá kọdí wa tí ò jẹ́ ká débẹ̀ a jẹ́ pé kò sórí mẹ́fún wa náà gbogbo àlàyé yẹn àwọn àfáà wọ́n ṣàlàyé ẹ̀ bákan náà nínú tí wọ́n tún mú wá ní wípé ìjọmọ ìyá ẹ̀sìn ó nípọn ju ìjọmọ ìyá mi lọ àsopọ̀ tẹ́sìn bríngì sínú ìgbésí ayé wa ó ju àṣepọ̀ ọmọ ìlú kan ní mí ọmọ orílẹ̀-èdè kan ní mí lọ àwọn oníròrí ayé àwọn dúró lórí wípé ẹ̀sìn ló ń divide wa ẹ̀rí gbogbo àwọn ọmọ tó wà ní school tó bá ń ṣe civic education àbí wọ́n ń ṣe kódà tó fi dórí agric ọ̀kan náà àwọn teachers wa wọ́n ń kọ́ àwọn ọmọ bóyá lánàá lágric mo wá ń fetí kọ́ ọ̀rọ̀ mo wá ń rẹ́rìn nípa ètò farming aspect farming èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan ọ̀sìn wọ́n wá nínú àwọn factors tó ń discourage àbí tó ń dìbà development good productivity iṣẹ́ nǹkan ọ̀sìn religious belief ó wà ń bẹ̀ religious belief báwo mo wá gbọ́ àlàyé yẹn pé for example sí irú ẹlẹ́dẹ̀ sísìn ó máa ń jáwó ṣùgbọ́n àwọn kan belief pẹ́ sí àwọn tako ẹlẹ́dẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn yẹn kó bá lọ síwájú iṣẹ́ àgbẹ̀ mú la ilaha illallah olùkọ́ ń gbọ́dọ̀ ya ṣàlàyé fáwọn ọmọ tí wọ́n ní wọ́n sọ wọn o tí olùkọ́ yìí ò bá wá jẹ́ mùsùlùmí sẹ́yìn pàwọn ọmọ yẹn gba irú ẹ̀sìn wo wá nílé tí ò fẹ́ já ló lọ bí wọ́n ṣe kíbọ gbogbo inú ẹ̀kọ́ nìyẹn wọ́n kíbọ bẹ́ẹ̀ pàápàá jùlọ medical line when you can become a consultant gidi tó bá ti gbẹ́sìn wo tó kọ́ mọ̀ tó haram ò nílé ṣe dáadáa o gbẹ́sìn sẹ́gbẹ̀ o lè jẹ́ engineer gidi tó bá ti ń ṣẹ̀sìn ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan yẹn wọ́n máa gbé sínú ẹ̀mọ́ pé ẹ̀sìn ò ní jẹ́ ká ní lọ síwájú ẹ̀sìn ó máa divide wa tó bá dọ̀rọ̀ politics wọ́n ní politics o kò sẹ́sìn bẹ́ o
tó bá ti ń kí ẹ̀sìn bọ politics kò dá o Kùránì dẹ̀ ń sọ fún wa pé ẹ̀sìn yìí náà ni olóṣòwápọ̀ àfá ṣàlàyé ọ̀nà tó fi jẹ́ pẹ́sìn ló so wá papọ̀. ẹlẹ́ẹ̀kẹtàlá àfá ṣàlàyé wípé àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ìtumọ̀ méjì lóní àwọn nǹkan mi ń bẹ tọ́lọ̀ ń ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ fún wa tó yẹ maslahatun khalisah ó ní ìmí ń bẹ tó yẹ maslahatun rajia àwọn nǹkan kan ń bẹ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé ká ṣe tẹ́ pé gbogbo nǹkan yẹn látòkè délẹ̀ oore ló wà ń bẹ àwọn kan mi sì ń bẹ tọ́lọ̀ wọn bá ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ fún wa oore ń bẹ ń bẹ ìpalára ń bẹ ń bẹ àmọ́ oore yẹn pọ̀ ju ìpalára yẹn lọ́lọ́run fi ṣe lẹ́tọ̀ọ́ tá a bá ní ká wo ìpalára kékeré tó wà ń bẹ yẹn tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa Adam àwọn nǹkan mi ń bẹ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ àwọn tí wọ́n wá jẹ́ táẹ̀sì ìpalára kékeré tó wà ń bẹ yẹn ni wọ́n wá lọ ámàlé lórí ni wọ́n máa sọ ni wọ́n máa sọ ni wọ́n máa sọ ní gbogbo ìgbà kándéyàwó ju mẹ́ta ju ẹyọkan lọ mẹ́rin nínú campaign tó ń lọ sí ni wípé cancer ojú ara cervical cancer wọ́n ní ó máa ń wọ́pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá ṣẹyọ kan lọ́dọ̀ ọkọ ẹ̀rọ bá bọ̀ pé ajẹ́gbẹ́tọ́ mọ̀ rẹ bá lọ sí ìyàwó kejì àbí ìyàwó kẹrin possibility kó ní cervical cancer wà ń bẹ wọ́n dẹ̀ ń polongo ọ̀rọ̀ yẹn tóbìnrin bá lọ sí ìyàwó kejì ẹ wá sí test possibility kẹ́ ní cancer wà irú yẹn tẹ́ bá ń gbọ́ ní gbogbo ìgbà wọ́n fi yẹn debunk irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ sì ni tọ́lọ ń bá ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ àbí ká sọ pé ilé oníyàwó ilé olórogún wàhálà ìjà kíní àwọn nǹkan kéékèèké tẹ́ rí yẹn ó kéré lẹ́gbẹ̀ẹ́ àǹfààní tó ń bẹ̀ẹ̀bẹ̀ àwọn nǹkan tí ìpalára rẹ̀ bá kéré táǹfààní rẹ̀ pọ̀ Ọlọ́run ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa príncipù yẹn alábòsí wá ní wọn àwọn náà máa lo príncipù yẹn paracetamol poison ni àwọn dọ́gbọ̀ lójó pé poison ni paracetamol ṣùgbọ́n iṣẹ́ ta fẹ́ kó ṣe yóò ṣe ṣùgbọ́n yóò tún ṣe nǹkan kan kù sí wa lára in tí ó wá ṣẹ́kù sí wa lára ya gbà pé nǹkan yẹn kéré sí àǹfààní ta fẹ́ rí la fi ń lò bọ́pọ̀lọpọ̀ ogun ṣe rí nìyẹn ẹni tó bá ní diabetes ẹni tó bá ní BP ogun tí ń lò yẹn ogun yóò mọ kápá in tó ń ṣe yóò jẹ́ kó mọ gbádùn àmọ́ in tó ogun yóò mọ ṣẹ́kù sí lára in tí wọ́n ń sọ fún ní pé àti ìfẹ́ kó kú báyìí ṣùgbọ́n tí ó pa ọ́ náà lọ jẹ yẹn ìtumọ̀ ẹni ẹ̀ táwọn dọ́tọ̀ mẹ́bìnú tí wọ́n wà lójú ọ̀nà ṣùgbọ́n ó sì lè tún lò sẹ́mí bọ́lọ̀ ń bá fẹ́ díẹ̀ ṣùgbọ́n ta bá ní kó má lo oògùn yìí kìí lè tètè pa ọ́ ṣùgbọ́n kìí náà ní ọpa ọ́ ṣùgbọ́n yóò sì tún jẹ́ kó lò díẹ̀ ìyẹn túnmọ̀ pé príncipù yẹn wípé ìpalára wà ń bẹ ṣùgbọ́n àǹfààní ibẹ̀ pọ̀ jù ìpalára yẹn lọ nínú ìmọ̀ tayé a recognize príncipù yẹn a lò tí Kùránì bá wá lo príncipù yẹn tó gbé kalẹ̀ ká tó bí aláyà yín ẹ má criticize Kùránì ẹ̀yìn tẹ́ bá níyàwó àwọn ìyàwó wọn mọ̀ ẹjà ẹ̀hìn gbà yẹn kọ́ ẹni ìyàwó kan òun àti ìyàwó rẹ̀ ọjà ní ẹlòmí ìyàwó kan ní ojoojúmọ́ náà mọ̀ ẹjà wọn àti ìyàwó ẹ̀ ìjà ní bí orò wọn àti ìyàwó ẹ̀ ẹyọ kan ló sì gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní tí máa bẹ níbi àwọn nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ yẹn àǹfààní yẹn máa pọ̀ ju ìpalára kéékèèké tí máa wà ń bẹ lọ gbogbo àwọn àlàyé yẹn àfáà sọ ní almost 43 pages tó pé a lè kẹnu bọ́ tán nítorí àsìkò láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run tó ní inna hadhal Qur'ana yahdi lillati hiya aqwam ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. pẹ̀lú ògbó Ọlọ́run a dá tafsir wa dúró níbi tá a dé yìí abẹ́ Ọlọ́run kó fún alágbọ̀yé tí a ké fún wa kó sì fi ẹsẹ̀ wa dúró nínú Islam gbogbo tá wá ń sọ yẹn jàmáà téèyàn bá wá lágbọ̀yé ẹ̀sìn wọ́n ó dánù mọ́ ẹ̀rọ torí pàgbọ́yé tá a ní nínú ọ̀rọ̀ ayé ó pọ̀ jù tẹ̀sí lọ gbogbo ẹni tí ò bá ti balance ẹ̀sìn ọgbọ̀mọ́ lọ́wọ́ láàfin bùkátà kẹsìn wọ́n ó yé wa dáadáa tẹ́sìn wá bá ti yé wa èyí táwọn ń gbé wá èyí tó bá dá níbẹ̀
àmú èyí tí ò bá ti dá ájúlẹ̀ fún ṣùgbọ́n tí ò bá ní irinṣẹ́ tó fi lè dẹ́ èyí tó dá mọ̀ àti èyí tí ò dá púpẹ́ náà ni ó mọ̀ ṣe ẹ̀sìn ó dẹ̀ sọ̀nù mọ́lọ́wọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ó mọ̀ ṣe fún wa ní àgbóyẹ̀ ẹ̀sìn rẹ̀ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما إن شاء الله